kò ní dílé ṣe bàbá rere. Ìyá Ìbàdàn ló tún gbẹdẹ pẹ̀lú ètò Ràbàǹdà pẹ̀lú ètò Kàńtà. Àwa máa ń gbàdúrà gbẹdẹmukẹ. Àwa dé ń gbàdúrà gbẹdẹmukẹ. Bẹ́ẹ̀ni ètò ìdílé aláyọ̀ lètò pẹ̀lú ìmọ̀ọ́mọ́ ní olólùfẹ́ yìí ìyá Ìbàdàn náà ni nítorí lórí ètò yìí ìtura ìdílé aláyọ̀ táà múra fún ní lọ́jọ́jọ́ Monday àti ọjọ́jọ́ Jímọ̀ láti aago 7 alẹ́ náà lámú ètò wá nínú àkọsílẹ̀ ìdílé kan kájọ gbẹ́dọ̀ ètò ètò ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ máa gbádùn ẹ̀ lọ́nà. Kàńtà létí aráyé àwa máa ń gbàdúrà gbẹdẹmukẹ. Àwa dé ń gbàdúrà gbẹdẹmukẹ. Bẹ́ẹ̀ni ètò ìdílé aláyọ̀ lètò pẹ̀lú ìmọ̀ọ́mọ́ ní olólùfẹ́ yìí ìyá Ìbàdàn náà ni nítorí lórí ètò yìí ìtura ìdílé aláyọ̀ táà múra fún ní lọ́jọ́jọ́ Monday àti ọjọ́jọ́ Jímọ̀ láti aago 7 alẹ́ náà lámú ètò wá nínú àkọsílẹ̀ ìdílé kan kájọ gbẹ́dọ̀ ètò ètò ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ máa gbádùn ẹ̀ lọ́nà.
ayé ọba mi òkè ọba mi ilẹ̀ ìbà fún ọlọ́run ọba mi olúgbogbo tìrúgbó ọba mi tó gbó tó ga ju gbogbo ayé lọ. ọlọ́run ọba mi ìbà rẹ lónìí kábíyèsí ọba mi ti ń dágbére fún mi ó bá ti fẹ́ àrámọ́kà tí kamọ́láyà kàkà bí òkè ọlọ́run ọba mi ti ń jẹ́ mi ni mo ṣe bẹ̀rù arúgbó orí ìtẹ́ àtúntìdé náà. ọba tí gbogbo ẹni òyìnbí ọba ẹni. ìwọ lárúgbó orí ìtẹ́ òyìngíyìngì ọba mi ti jẹ́ yẹni dọjọ́ alẹ́ kábíyèsí ọlọ́run ọba mi ìbà rẹ̀. mo ní ìbà ni wọ́n máa fọ̀ níjú lọ́wọ́ Olódùmarè ọba mi atẹ́rẹrẹ kárí ayé olórí ikọ̀ ńlá olórúkọ rẹpẹtẹ ọba mi àgbàlagbà oyè ilé aládìpẹ̀lẹ́ ẹ̀sọ́ ọba tí ń gbé ní pẹ̀kun ọ̀run paríparí ọlá ọba tí jẹ́ paríparí ògo ọ̀rọ̀ ńlá ọba mi tí kamọ́láyà kàkà bí òkè. ọ̀rọ̀ ńlá tí gbogbo ayé forí balẹ̀ fún onímájẹ̀mú ńlá ọba onímájẹ̀mú òdodo àràbàrí bí arìbìrabata ẹkùn ọkọ̀ òkè ọlọ́run ọba mi ìwọ ni ìwọ náà ni ìwọ ni ọba tí ń bẹ lánàá ìwọ náà ni ọba tí ń bẹ lónìí ìwọ náà ni ọba tí ó tún máa bẹ lọ́la ìwọ náà ni ọba tí ó máa bẹ ní gbogbo ìgbà. ẹni tó rí ọ mọ̀ bẹ́ẹ̀ lẹni tó mọ̀ ọ́ ò rí ọ ọlọ́run ọba mi ò láfiwé bẹ́ẹ̀ ni kò láfijọ́ ẹkùn ọkọ̀ òkè ọba mi tí ń jẹ́ mi ni àràmọ́kà tí gbàgbà lẹ́rù. ìwọ lọba tó ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí èèyàn lọ́wọ́ ọba mi tó lè pa tó lè jí ọba mi tó lè jí tó lè pa kìnìún ayé wọn ń búra múramù àmì bí kìnìún ọ̀run bá fọhùn gbogbo kìnìún ayé wọn pẹnu mọ́ wítíwítí. ìwọ náà ní ọlọ́run ọba mi òkúrí ọ̀sán jọ́dánì padà sẹ́yìn arúgbó orí ìtẹ́ ọba mi asọ̀rọ̀ dayọ̀ ọba mi tó dá wa sáyé ọ̀pọ̀ wa mọ́ ó fún wa lórí ọ̀fẹ́ àtúnbẹ láyé àtúnbẹ láàyè tààlà lè fi ọwọ́ kò wá sẹ́ni tó lè bá ọdọ́gba mo wò kárí ayé wọn ò rẹ́ni tó dàbí Olódùmarè ọba tí fọ́ bá jẹ ìwọlọ́ládé àlàáfíà ọba mi asọ̀rọ̀ dayọ̀. lónìí tí wọ́n jẹ́wọ́ ara rẹ bó o ti ń ṣe ẹgbẹ́ ìdáyé ọba mi aládìpẹ̀lẹ́ ẹ̀san oníkọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí èèyàn àtúntìdé sórí ètò ọlọ́run ọba mi ilẹ̀ wa mọ̀ ṣiṣẹ́ rẹ lọ bó o ti ń ṣe Elédùmarè. gbogbo yín pátá náà ni mo kí káàbọ̀ sórí ètò lónìí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi níbikíbi tí ẹ ti ń wò mí ọdún tí a fi ń wò mí ọmọ ní fọ́bẹ̀ létí tí ẹ fi ń gbọ́ mi ò ní di mo kí gbogbo pátá mo kí wa káàbọ̀ sínú oṣù tuntun oṣù October òní náà ní ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún 2018 àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi fún orí ọ̀fẹ́ tó tún fún wa láti wà lókè pẹ̀ lónìí bẹ́ẹ̀ ni mo sì tún kí gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá wípé happy independence Nàìjíríà ó pé ọmọ ọdún méjìdínlọ́gọ́ta àdúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba 58 years anniversary òun náà ní Nàìjíríà náà là ń ṣe lónìí àdúpẹ́ akúpọ̀pọ̀ ṣìṣìn ọlọ́wọ́ ọba yóò dá ẹ̀mí gbogbo wa sí ànífẹ́lẹ́ ń ṣàṣemọ ọ̀pọ̀ rẹ̀ náà láṣẹ lókè pẹ̀ Nàìjíríà náà rẹ̀ ọlọ́wọ́ ọba yóò bá wa bu omi ìtura síbẹ̀ Nàìjíríà gbogbo ibi títí ń ṣàìsàn ọlọ́wọ́ ọba yóò bá wa wo bẹ̀sán lágbára Ọlọ́run wọ́n tí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ìyá mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà onílé àti àlejò gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú gbogbo ẹ̀yin sànmọ̀rí aláfẹ́ gbogbo ẹ̀yin bàbá mi pátá ẹ̀yin ìyá mi nínú ilé lọ́ba lóyè gbogbo ẹ̀yin sànmọ̀rí aláfẹ́ gbogbo ẹ̀yin náà pátá ni mo kí káàbọ̀ sórí ètò lónìí
láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà lẹ ti ń gbọ́ wá tẹ̀ tí ń wò wá láti ìlú London náà rèé ibẹ̀ náà la fi kalẹ̀ sí ní United Kingdom ibẹ̀ náà lẹ ti ń gbọ́ wá tẹ̀ tí ń wò wá tàbí tó ń dùn sí gbọ́ngbọ́n kan sí pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn authentic yín náà rèé ilé àbàdàn broadcaster àwọn náà ló ní pírẹsẹ̀ntà yín rèé àsọ̀rọ̀ tẹ̀fẹ́ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín rèé ti mọ̀ pàṣíwájú bàbá ajímọ̀sára ẹ̀jẹ̀ wà fún gbogbo UK èmi náà ni mọ̀mọ́ kí yín káàbọ̀ sílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV lórí ètò yín ètò wa akọ́tún ètò yín ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà ni mò ń kí yín káàbọ̀ sí lórí ètò lónìí a kú oṣù tuntun o bẹ́ẹ̀ láti tó kú ọdún òmìnira tá a ti gbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà aláwọ̀ ọba yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ṣé dáadáa alábá yín àlàáfíà kọ́ wọ́n ní ẹkú nígbà náà làákàrà ilé rẹ̀ wọ́n làákérò ọ̀nà ẹkú jọ́ méjì mẹ́ta náà làákérè ni bàbá tó jọ́ méjì mẹ́ta tá a ríra wa wọ́n kí yín ò nínú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀dẹ̀ tẹ̀ tí ń wò mí inú ilé tẹ̀ tí ń wò mí ò ní gbóná ọ̀dẹ̀dẹ̀ tẹ̀ tí ń wò mí ò ní gbóná iwájú báyìí náà ló ní gbádágí agbọ̀nsalẹ̀ báyìí ló ní ọ̀họ́hù ìpé ìpéjú báyìí náà làlàáfíà kán gbọ́ ẹ̀kú àlejò omúgbòǹgbò ọ̀nẹ́mọ̀ kú àlejò ẹ̀sẹ̀ ẹ̀tún kú àlejò mi lórí ètò lónìí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àṣìṣe ilẹ̀ Yorùbá níbi tá àtijọ́ mọ́ gbọ́ra wa táyínú wọ́n tìjọ́ mọ́ dùn tá àtijọ́ mọ́ ṣera wa létí ibẹ̀ náà látijọ́ mọ́ múnú ara wa dùn tá àti mọ́ fi ọ̀rọ̀ kan méjì tá a mọ́ fi yẹra wa lórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pẹ́ pele mẹ́ta náà ní ètò yìí a ní abala ọ̀rọ̀ ìṣítí a ní abala ìdílé aláyọ̀ bẹ́ẹ̀ a sì ní abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá wọ́n kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè lóyè gbogbo ẹ̀yin wòlíì ńláńlá àfà ńláńlá gbogbo ẹ̀yin sheik pátá náà ni mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe torí pé ṣẹ̀ṣe náà làgbà nílẹ̀ Oòduà gbogbo yín pátá náà ni mo kí káàkiri àgbáláyé o wọ́n lé wúrẹ́ tó wọlé tí ọ̀kágò dẹran àmúṣọ àgùntàn tó wọlé tí ọ̀kágò wọ́n ló dẹran àmújẹyẹ torí kẹ́mi má bàa dẹran àmújẹyẹ lónìí wọ́n mọ̀ ṣe bá gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ nínú ilé tí ń bẹ lọ́dẹ̀ẹ̀dẹ̀ yìí pátá o torí pé ìbà ògèdègèdè ọwọ́ tí òun ìbà ògèdègèdè ẹsẹ̀ tí òun mú kí gbogbo yín pátápátá pé ẹ mọ̀ káàbọ̀ sórí ètò yìí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé mú kí yín lónìí o lágbára Ọlọ́run àní ṣìwí bẹ́ẹ̀ là ní ṣìṣọ àní tẹnugbó bí ọwọ́ lágbára ṣe Èdùmàrè ẹ tún káàbọ̀ sórí ètò tòní ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá ẹ wá nǹkan fìdílé kẹ fìdílé nǹkan kájọ gbádùn ètò tòní ẹ bá mi share fídíò yìí ẹ invite àwọn ọ̀rẹ́ yín gbogbo ẹ̀yin silent listener silent watcher wa ẹ̀já jọ mọ́ ọba àbọ̀ náà gbogbo yín ni mo kíkà àbọ̀ pátá sórí ètò. Bàbá mi ti ń bẹ lórí ètò tẹ́ tí ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí mo kí gbogbo yín pátá bàbá mi Tìjání Músíbà mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kọ́ àjálẹ́ níbikíbi tí ẹ bá wà bó sì jọ́sàn náà ní ẹ̀ka àsán bó jẹ́ àárọ̀ ẹ̀ka àárọ̀ níbikíbi tí ẹ bá wà ìyá mi Sùnbọ̀ Mátì ọmọ ọlọ́jọ́ bí àná ìyá mi ṣe 50 ọdún lókè pẹ̀ ọpẹ́ náà ní fọ́lọ́wọ́n ọba àná dùn gbọ́ngbọ́n kan sí ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè Ọlọ́run ọba yóò jẹ́ kẹ́ ẹ ṣọ̀pọ̀ ẹ̀ lókè pẹ̀ nínú ọlá ńlá àti àlàáfíà àìkú ti ṣe báàlì ọ̀rọ̀ lágbára lọ́dọ̀ Ọlọ́run mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò ọmọ lójú Olódùmarè mo rí yín o èèyàn mi ẹ kú ohùn Ọlọ́run ọba yóò mọ̀ gbà fún wa kò ní padà lẹ́yìn wa pẹ̀lú ògo Ọlọ́run ọba Victor John mo kí yín káàbọ̀ sórí ètò Princess Abọ́sẹ̀dé Olúga ẹ káàbọ̀ sórí ètò Rosemary ẹ ṣeun ìyá mi mo kí yín Adéọlá Bukky Fágùtẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi Sùnbọ̀ Mátì wọ́n ní hello my sister thank you so much celebrating my 50th birthday with me I was glad when I saw you thank you so much for coming I appreciate you ẹ ṣeun ìyá mi ẹ ṣọ̀pọ̀ ọdún láyé Ọlọ́run ọba yóò jà ríra wa pẹ́ lágbára ṣe Èdùmàrè Àrẹ̀mú Arámídé Àjọkẹ́ ẹ káàbọ̀ sórí ètò Ìmọ́lẹ̀ Zion mo kí yín o ìyá mi Abímbọ́lá JP ẹ káàbọ̀ sórí ètò yìí Ìbíyẹmí Ọmọlọlá kò fowó rọlá gbogbo yín náà ni mo kí ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo rí yín lórí ètò ẹ káàbọ̀ sórí ètò lónìí a kú òpin ọ̀sẹ̀ àná àtúnkù ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ lónìí Ọlọ́run bá yóò jẹ́ kí ọ̀sẹ̀ yìí kó tù á lára torí pé tútù báyìí náà lábálẹ̀ omi ìran omi kan ìrógùn gbóná ara ó tù wá ara ó dẹ̀ wá bẹ́ẹ̀ là ní balaye fọwọ́ tí pẹ̀lú ògo Ọlọ́run ọba mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò yìí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi share fídíò yìí káwọn èèyàn wálé káwọn náà lè jẹ gbádùn ètò yìí. Èmi gbọ́ gbàrẹ́gbàrẹ́. Èmi gbọ́ gbàrẹ́gbàrẹ́.
wọlé tọ̀ wá wá. Abímbọ́lá JP wọ́n ní ẹkú iṣẹ́ Ọlọ́run ṣe mú o fún oṣù tuntun tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ òbí òní pátápátá wípé ẹkú ọjọ́ òbí ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀yin ọmọ oṣù October ẹ̀yin ọmọ oṣù October pátá ni mo kí láti ọjọ́ òní tó ti bẹ̀rẹ̀ báyìí mo kí gbogbo yín mo kí yèyé Oríọlá ìyá mi Àbíkẹ́ Adé onínà ní ọjọ́ òbí wọn o lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà àti àìkú baálẹ̀ ọ̀rọ̀ tí ẹ bá ń gbọ́ yèyé Oríọlá Àbíkẹ́ Adé communication onínà lọ́jọ́ òbí wọn mo kí yín ìyá mi kámi yóò gùn nínú ọlá ńlá nínú àlàáfíà àti àìkú baálẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo kí ìyá mi nínú Olúwa mother prophetess Mary Olújùwọ̀n Olúborí onínà ní ọjọ́ bíi màmá náà màmá mo kí yín o ìyá àdúrà mo kí yín lágbára Ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé nínú ọlá ńlá àti àlàáfíà nínú ìdẹ̀ra pípé iṣẹ́ Ọlọ́run yóò máa tẹ̀síwájú mo kí yín o ìyá wa prophetess Mary Olújùwọ̀n Olúborí onílọ́jọ́ òbí tí wọ́n náà ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé pẹ̀lú gbogbo ọmọ ìjọ àfílà pátápátá pé ẹ kú oríire tí ọjọ́ òbí màmá lónìí Ọlọ́run ọba yóò jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀ ẹ̀ lókè pẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣọjọ́ òbí náà tá a mọ̀ tẹ́ gbọ́ nígun mẹ́rin àgbáyé níbikíbi tẹ́ ẹ bá wà Ọlọ́run ọba yóò jẹ́ kẹ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ náwó lópin ọ̀sẹ̀ yìí ẹ̀yin tẹ́ ṣọjọ́ òbí tẹ́ ṣègbéyàwó gbogbo ẹ̀yin tẹ́ ṣèkórè ẹ̀yin tẹ́ ṣàjọ̀dún gbogbo ẹ̀yin tẹ́ ṣòkú àgbà pátápátá lópin ọ̀sẹ̀ yìí gbogbo yín pátá náà la kí pé lágbára Ọlọ́run ohun rere ò ní wọ́n lọ́ọ̀dẹ kó wa gbogbo wa lágbára Ṣédùmarè gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátá náà ni mo kí gbogbo ẹ̀yin wakọ̀wakọ̀ gbogbo ẹ̀yin ọmọléèwé náà ni mo kí gbogbo yín pátápátá pé lágbára Ọlọ́run ohun ayọ̀ ohun rere kò ní wọ́n nu ilé wa àlàáfíà pípé náà láàfin lu ayé wa lágbára Ṣédùmarè àti gbogbo ẹ̀yin olólùgbọ́ mi pátápátá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìyá Ìbàdàn olólùfẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò TV lágbára Ọlọ́run nílò ìgbésí ayé nínú àìsàn lò nínú ọlá àti ìdẹ̀ra tó pé gbogbo yín náà ni mo kí káàbọ̀ sórí ètò lónìí àkọ́kọ́ lórí ètò wa abala àkọ́kọ́ lórí ètò náà ni abala ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣera wa létí lórí ètò lónìí ọ̀rọ̀ ìṣítí wa náà ni ó kọ́ gorí afẹ́fẹ́ ní orí ètò yìí mò ń bọ̀ náà. ẹ ṣeun Táíwò Abíóyè ẹ káàbọ̀ sórí ètò Bobby JJ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wọ́n ní we thank God for the new month bẹ́ẹ̀ ni o ìyá mi Abímbọ́lá wọ́n ní oṣù yìí yóò pé wa àmì Ọlọ́run ọba. Ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá ń ṣíà rẹ ẹ bá invite àwọn ọ̀rẹ́ yìí kájọ gbádùn ètò yìí ẹ sì mọ̀ pé ètò ni ètò yìí ìdílé aláyọ̀ ètò náà ni ètò bá bẹ ètò ni ètò tí ń lọ wájú táwọn yòókù wọ gẹrẹ tẹ̀lé lẹ́yìn ètò náà rèé tá a ti máa ń kọ́ra wọn lọ́gbọ́n ṣera wa létí tá a ti máa ń fi àwọn òye oríṣiríṣi yẹra wa lórí ètò yìí ẹ bá ń ṣíà rẹ káti jọ gbádùn ètò yìí lápapọ̀. ọmọ Ọlọ́run kò gbọdọ̀ yóò bí rárá ọmọ Ọlọ́run kò gbọdọ̀ yóò bí rárá. ọ̀rọ̀ tí ó ní láàrin ọ̀rẹ́ mi lè lọ́wọ́ sí ọ̀rọ̀ tí ó ní láàrin ọ̀rẹ́ mi lè lọ́wọ́ sí. Tí ọba ti yọwọ́ nú gbogbo ọ̀rọ̀ tí ọba ti mú nǹkan kan dání ẹ̀dàkùn ẹjọ́ wọn mọ̀ pè sí ọ̀rọ̀ tó bá ti la owó lọ tó jẹ́ pípé tó ìlọsíwájú àlàáfíà ń bẹ ń bẹ ẹ ṣàmọ́ ké sí mi bọ́ba ti jẹ́ bá àmọ́ gbogbo ọ̀rọ̀ tí ọba ti dá tí ò ti ní láyé tí ò lè ṣe àǹfààní fáyé wa ẹ̀dàkùn ẹja yàgò kò ń bẹ̀.
bẹ́yìn náà ń gbé gbàrẹ́gbàrẹ́ bẹ́yìn náà bá ń gbé dákun ẹjọ́ ẹ fare mọ́ra ẹ múra ẹ kì í bọ́nú wùmùmù ẹ fọwọ́ ọ̀fà ẹ fi bọ́nú ẹ fọwọ́ rẹ ẹ fi bọ́nú ẹ fọwọ́ àlàáfíà kẹ ẹ fi bọ́ra. ìyá mi Olúyọmí Olúpọ̀nlé ẹ káàbọ̀ sórí ètò lónìí. mo kí gbogbo apáta wípé àpò oṣù tuntun àṣìkú Independence Day àjọ̀dún ọdún òmìnira 58 tá a gbà lórílẹ̀‐èdè Nàìjíríà. Olúwatóyìn Adéwùsì Fámọríyọ̀ ẹ káàbọ̀ sórí ètò. Bobby JJ wọ́n ní help me thank my wife for coming all the way from USA, Adebisi Abeni, and she's going back tomorrow. I so much appreciate her for coming to Naija. I'm going to miss her. Yeah, orí mi sì wú. Ẹgbẹ́ ìyàwó ẹ mọ́ padà mọ́ ìyá mi Abeni ẹ mọ́ padà lọ mọ́ o. Ẹ mọ́ jẹ́ kó ní bàbá mi gbé Bobby ẹ mọ́ torí wọ́n mọ́ wú o. Ẹ mọ́ jẹ́ kó máa ní ìsinyìí o. Tó ẹ ṣeun wọn ni tẹ ẹ wálé. Ẹ bẹ́ẹ̀ bá tún ti lọ ẹ mọ́ tún pẹ́ padà o. Ẹ mọ́ jẹ́ kí ẹ mọ̀ pé tá a bá filẹ̀ lẹ́nu ewúrẹ́ gbé àwọn ọmọ Nàìjíríà ò sì dẹrùn. Ìyá mi Abeni ṣe ń gbọ́. Ẹ mọ́ jẹ́ nìkan kan gbọ́ ọ̀rọ̀ láàrin èmi àti yín lélẹ́yìí o. Ẹ̀ǹdẹ́ ìwà fílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó ẹ bá ráwọn ọmọ ẹ bá ń gbá àwọn ọmọ wòsíwò bí àwọn ẹ̀dẹ́rùn ẹ̀dàkùn o. Ẹ sì mọ̀ pé Bobby JJ handsome man looking malato ni wọ́n. Tó ẹ ṣe ìyá àbí Adébísí Àbẹ̀ní láyọ̀ náà lẹ́ padà síbi tẹ̀ tí wá láṣẹ Èdùmàrè. Ìkọ́ ìkọ́ bọ́lá ìkọ́ ọmọ ìjò lẹ́sẹ̀. Ikọ́ òníkọ́ yín ò kì í sọ́fọ̀ àyájọ́ ọ̀rọ̀ ni. Lórí ètò náà láwà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò abala ọ̀rọ̀ sí tiwa náà láwà yìí kí la fẹ́ fi ṣíra wa létí lórí ètò lónìí ó tá fẹ́ fi ṣíra wa létí lórí ètò lónìí lábala ọ̀rọ̀ sí tiwa ó náà ni mo pè ní irọ́ pípa oríṣi irọ́ mélòó ló ti ẹ̀wà gan-an àwọn irọ́ wo ló burú jù àti pé irọ́ wo ló ti ẹ̀dá jù tí mò ń gbèyàn torí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní àwọn irọ́ kan wà tá à ń pè ní irọ́ funfun tó jẹ́ wípé a máa gbèyàn a máa làyàn nígbà tí ìṣòro bá dé bóyá bẹ́ẹ̀ ni o tàbí bẹ́ẹ̀ kọ́ tó gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá wa ńlé ẹ̀yin náà ni ẹ bá wa sọ sí i àmọ́ àwọn irọ́ kan wà tó jẹ́ wípé àwọn èèyàn wa àwọn irọ́ kan wà tá a máa ń pa tó jẹ́ wípé ó sì máa ń fa wàhálà sínú ìgbésí ayé wa àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé kò yẹ kí wọ́n máa bá lọ́wọ́ ọmọlúàbí àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé kò yẹ kí wọ́n tiẹ̀ mọ rí wa ń bẹ̀ rárá wọ́n ní purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá kò sí bíyàn bá ń ṣe nǹkan gan tí rọ́bà ti pọ̀ lápọ̀jù ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ sá fún èèyàn wọn ní fẹ́ báyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá yẹ kí wọ́n báyàn ṣe tó yẹ kí wọ́n báyàn dòwò pọ̀ nígbà tó bá ti rí wípé ẹni yìí ò lóòótọ́ pé irọ́ rẹ̀ ti pọ̀ jù ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ mọ̀ sá fún èèyàn ìyá mi Eunice Ọ̀ṣúndèyí ẹ káàbọ̀ sórí ètò òmùkíyìn ìyá mi ẹ kú dédé àsìkò yìí àsìkò oṣù tuntun Bàdà Deborah Yétúndé ẹ̀ṣẹ̀ òmùkíyìn ẹ káàbọ̀ sórí ètò Fúnmi Adéyẹmọ gbogbo yín pátá náà ni mo kí káàbọ̀ sórí ètò yìí abala ọ̀rọ̀ ìṣítí wa níbẹ̀ náà la wà yìí àìmọye irọ́ làwọn èèyàn ń pa tí wọ́n sì mọ́ rò bóyá irọ́ tó bu àwọn lẹ́yìn ẹsẹ̀ ni àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé téèyàn bá pa wọ́n kò bòyàn lẹ́yìn ẹsẹ̀ kódà kò gbéyàn débì kankan kọ̀ràn bẹ́ẹ̀ àwọn èèyàn gidi àwọn tó yẹ kí wọ́n ṣèyàn láǹfààní wọ́n mọ̀ sá fúnyàn ni bó bá jẹ́ níbi iṣẹ́ téèyàn bá wà ní bó jẹ́ níbi iṣẹ́ ni àbí ibi téèyàn ti ń tajà àbáwọn téèyàn bá ṣe bísínẹ́sì papọ̀ àbí ìyàwó téèyàn fẹ́ sínú ilé àbọ́kọ téèyàn fẹ́ sínú ilé ọmọ téèyàn bí nínú ara rẹ̀ gan tọ́mọ gan bá ti ń gbọ́ tó ti ń rí wípé bàbá àwọn ọmọ parọ́ ṣá àbí ìyá àwọn ọmọ parọ́ ṣá ẹ rí wípé láti ibẹ̀ lọ ọmọ míì tó bá jẹ́ wípé kò nífẹ̀ẹ́ sírú nǹkan bẹ́ẹ̀ irú àwọn òbí bẹ́ẹ̀ kò ní jẹ́ nǹkan kan wọn ò ní jẹ́ nǹkan kan lójú ọmọ yìí mọ́ torí pé
ojú tábúẹ́ báyìí náà lọmọ yóò fi mọ wò wọ́n pé òun ò láìkí bàbá àwọn jàre, bàbá àwọn ti lè parọ́ jù. Aláàjì bàbá olówó Taofik ẹ ṣé bàbá mi, ẹ kú ọjọ́ méjì mẹ́ta, a kú oṣù tuntun o. Wọ́n ní ẹ kú ètò I wish son and daughter happy birthday in advance 9 and 10 Taofik and Taufikat. So ẹ ṣeun olówó, wọ́n láwọn kí ọmọ àwọn ọkùnrin àtobìnrin ìyẹn Taofik àti Taufika, mo rò bóyá àbèjì ni wọ́n àbí kọ́ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò. wọ́n nìkan ìkan on the 9 ìkan on the 10 Taofik àti Taufika. tó ọlọ́run ọba yóò jẹ́ kẹ́ ṣọ̀pọ̀ ọdún láyé. gbogbo yín náà láti kó papọ̀, gbogbo èèyàn mọ́ lọ́jọ́ bí, gbogbo èèyàn mọ́ October ẹ ṣọ̀pọ̀ ọdún láyé. irọ́ pípa náà ni à ń sọ nípa rẹ̀ yìí. àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá. ọmọ téèyàn parọ́ lójú rẹ̀ lónìí, téèyàn parọ́ lójú ẹ̀ lọ́la, tó bá jẹ́ wípé ọmọ tí ò fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀, ẹ rí i pé àwọn òbí rẹ̀ tó bá tó sáà kan, irú àwọn òbí bẹ́ẹ̀ wọn ní jọmọ náà lójúmọ́. ẹ kàn máa wò wípé kí ló dé tọmọ míì tó ń kórìíra bàbá ẹ̀ tàbí tó ń kórìíra ìyá rẹ̀. ó ṣeé ṣe kó jẹ́ wípé lára àwọn ọ̀wà tí wọ́n wù yìí òun ló fà á tí ọmọ yìí tó fi di wípé ó ń sá sẹ́yìn fún àwọn òbí ẹ̀ tàbí tó fi ń kórìíra wọn. irọ́ pípa àwọn ògbèèyàn ń gbà mí o, bóyá níbi téèyàn bá wà téèyàn bá rí pàmbẹ̀ àwọn ògbèèyàn. àmọ́ níbòmíì wà tó jẹ́ wípé èèyàn parọ́ ọ̀hún, ó ṣeé ṣe kéèyàn mọ́ fara rẹ̀ lọ́nbẹ̀. ó ṣeé ṣe kéèyàn mọ́ fara rẹ̀ lọ nírú bẹ̀ béèyàn bá parọ́ ọ̀hún tí wọ́n sì rí wípé ọ̀rọ̀ tó ń sọ yìí irọ́ ní bẹ́ẹ̀, ó ṣeé ṣe kó ń tọ̀ wọ́n mọ́ fara rẹ̀ lọ. àwọn kan wá wà tó jẹ́ wípé gbogbo ìgbésí ayé tiwọn rèé látòkè títí délẹ̀ irọ́ ni. kódà kẹ́ ẹ tó lè rí ọ̀rọ̀ kan mú nínú ọ̀rọ̀ wọn kójú òótọ́, kódà olúwa ni ó ṣe báyìí. irú àwọn èèyàn báyìí ìjọ tó bá jẹ̀jà sọ òótọ́ ọ̀rọ̀ kan, ẹ rí wípé àwọn èèyàn nígbà wọ́n gbọ́. ó lè jẹ́ nǹkan tó ń dùn ún tàbí nǹkan tó ń ṣe é, ká fi ṣàpèjúwe èèyàn tó ti máa ń parọ́ gbowó lọ́wọ́ èèyàn, tó jẹ́ pé yóò máa parọ́ gbowó, ó lè máa parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn pé ara àwọn ni ọ̀yá, kìíní kan ni ó ṣèwọ̀n, ìyàwó òun lára rẹ̀ ọ̀yá lé, tó sì jẹ́ pé nǹkan kan ò ṣe ìyàwó rẹ̀. ṣùgbọ́n táwọn èèyàn ti rí wípé ebi ẹ sọ pé ara ìyàwó yín ọ̀yá ni, bí mo pàdé ìyàwó yín lánàá, ẹbẹ́ lọ́mọ yín ara rẹ̀ ọ̀yá ni, mo pàdé ọmọ yín tó ń lọ skul lánàá. ìjọ tí irú onítọ̀hún bá wá ní ìdí ìrànlọ́wọ́ gangan, ẹ rí wípé kó tó rí èèyàn ṣe láàánú yóò pẹ́, torí ìjọ tó bá ń sòótọ́ ọ̀rọ̀ ayé ò ní gbàgbọ́. wọ́n ní bí ti ṣe nù bó ṣe wí nù. àwọn ọkùnrin míì sì wà sí jẹ́ wípé ẹnu dúdùn irọ́ pípa òun làwọn fi ń de obìnrin mọ́lẹ̀ ni wọ́n fi ń fẹ́ obìnrin. máa fẹ́ ìwọ ni mo fẹ́ mi ò lè wò ó kódà tí mi ì bá fẹ́ báyìí wọ́n tún máa gbéra wọn ṣépè. táwọn ò bá fẹ́ káyé àwọn bàjẹ́, táwọn ò bá fẹ́ kí nǹkan kan ṣe àwọn, bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ wípé àwọn ò ní ọmọbìnrin yìí fẹ́. àmọ́ gbogbo oró tó wà láyé yìí pátá ni wọ́n pa fúnru obìnrin bẹ́ẹ̀ láti lè jẹ́ kí obìnrin ọ̀hún kó ṣe tiwọn. àmọ́ ìjọ tí wọ́n bá ti ń parọ́ fẹ́ obìnrin, tí wọ́n ti ń gbé jùlẹ̀, tí wọ́n parọ́ fẹ́ yìí tí wọ́n ń gbé jùlẹ̀, ẹ rí wípé ìjọ kan báyìí wọ́n ní ọjọ́ kan tó lé ọjọ́ kan tó lóhun. ìjọ kan ni wọ́n pàdé èyí tó jẹ́ wípé yóò há wọn lọ́rùn tí wọ́n ní lè bọ́m̀bẹ̀, tó jẹ́ pé irọ́ wọn gan wọn wá ní ríbi yà sí, irọ́ wọn wà á jájọ́ wọn lọ́wọ́ wọn àní rọ́nà gbégbà. àìmọye ọkùnrin náà ti wà nínú ipò báyìí, tó jẹ́ pé àìmọye obìnrin náà ti parọ́tàn. àmọ́ nígbà tí wọ́n dé odò, nígbà wọ́n dé bodè wá àsinmi tí wọ́n kan tí wọ́n débi tí wọ́n ti lè yàbàrá, wọ́n débi tí wọ́n ti kó pẹ̀kí táwọn fúnra wọn ò wá lè yàbàrá mọ́, tó jẹ́ pé irọ́ tí wọ́n ti ń pa fún gbogbo obìnrin nígbà tí wọ́n dórí èyí tí ó yọ wọ́n lẹ́yìn, irọ́ wọn ò mọ̀ ṣiṣẹ́ náà bá wọ gàù. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì náà ti wà nírú situation báyìí níbi irọ́ pípa. àìmọye obìnrin náà ló sì wà sí jẹ́ wípé
àwọn náà ń parọ́ gbowó lọ́wọ́ obìnrin, àwọn parọ́ gbowó lọ́wọ́ ọkùnrin. Àmọ́ fẹ́ yín kí kò sí kankan èmi náà lọ fún yín tí wọ́n sì mọ̀ páwọn ò nífẹ̀ẹ́, tí wọ́n mọ̀ páwọn ò nífẹ̀ẹ́ ọkùnrin yìí, pọ́kùnrin yìí ò ṣerú ẹni táwọn lè fẹ́. Àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n parọ́, wọ́n ń gbowó lọ́wọ́ wọn, wọ́n parọ́ gbowó lọ́wọ́ ọkùnrin ọ̀hún. Ìjọ tí rọ wọn bá máa wá já báyìí tó jẹ́ pé wọ́n kò tí wọn ẹni wípé ìjọ náà ni wọn ní lè yọ nínú páńpẹ́ ti ibi irọ́ pípa tó gbé wọn dé. Àǹfààní kí ló wà nínú irọ́ pípa? Àwọn kan wà tó jẹ́ wípé ẹ ti jọ ní appointment pé lọ́la ẹ fẹ́ pàdé o, ẹ ti jọ pa mọ́ránmọ́rán pé lọ́la o à á pàdé, ẹ jẹ́ ká pàdé láago báyìí. Bóyá ẹ̀yin ti wá ṣáájú wọn débẹ̀, òun fúnra ẹ ti mọ̀ lọ́kàn pé òun ò ní wá ó ti mọ̀ pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú yín. Ẹ̀yin ó ti ṣáájú wọn débẹ̀. Ìgbà tẹ́ bá wá bẹ̀ sí ní pé fóònù wọn báyìí, ẹ pé fóònù wọn mọ ríǹgì wọn ní gbé. Ìgbà tó bá tiẹ̀ tó sáà kan báyìí, ẹ kàn mọ́ gbọ́ pé fóònù wọn ti wà switch off ni. Kúrò níyì ẹ̀sẹ̀ ló mú wá. Ẹni tó fún yín ní àdéhùn pé kájọ pàdé, àbẹ́ni tí ẹ mọ̀ wípé ẹ mọ̀ pé ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀, kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ fi ṣe, wọ́n ní sàn án láàrin ajé ló mú ní pẹ́kọ́rọ́. Ìgbà tá a ti mọ̀ wípé ẹni yìí kò sí nǹkan kan tá a fẹ́ fi ṣe, àbí àdéhùn tá a ní pẹ̀lú rẹ̀ àní lè mú ṣẹ lójú ẹsẹ̀. Kò ní ìdí wípé awulẹ̀ ń parọ́ lágbájá báyìí ni ẹ wò ó, mi ò ní lè wá, ẹ kàn ń pè mi ò ní lè yọjú, ẹ má wulẹ̀ fọkàn sí pé mò ń bọ̀. Onítọ̀hún náà ó sì ti gbọ́kàn ẹ̀kú ọ̀nbẹ wípé tó lágbájá kò ní mi fi ṣe nǹkan kan. Àwọn ọ̀wà tó wá bá àwọn ẹlòmíì jẹ́ ni wípé ẹ ti mọ̀ pé ẹ̀ ní nǹkan yìí ṣe, bó wá pè yín lórí fóònù ẹ sì ẹ̀ wá gbé pé lágbájá má bínú o, mi ò ní lè wá mọ́, mo sọ́rì gan. Kọ̀nà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀, ẹ pé aago wọn títí aago wọn ò ní lọ. Ẹ dákun ẹni tó ti wá ń dúró dè yín tẹ́ ẹ ti fún lápọ̀ẹ́mẹ̀ntì tọkàn rẹ ti wà ń bẹ̀, tóun náà ti ń retí wípé lágbájá àbí lágbájá ò ṣe nǹkan báyìí fún mi, o ti promise ẹ̀ lówó tó sì mọ̀ pé rọ́dọ̀ pa fún un ní nǹkan kan tó fẹ́ ṣe fún un. Ó ti gbé ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ, ó ti mọ̀ pé ò lè ṣèrànlọ́wọ́ ẹ̀ fún un. Kí ló dé tẹ̀ ń parọ́ fún un? Kí ló dé tó ń parọ́ fún èèyàn báyìí? Fẹ́ kan jẹ́ kó mọ̀ wípé ò lè ràn lọ́wọ́, jẹ́ kó wá ìrànlọ́wọ́ rẹ̀ lọ síbòmíì. Wàá wá sọ fún wípé ẹ tó bá ti dago mẹ́wàá wá bá mi nílé. Bẹ́ẹ̀ wọ́n ti sọ fáwọn tí wọ́n jọ ń gbé pé wò ó tí lágbájá bá ti wá sọ pé mi ò sí nílé, tó bá ti wọ́ ẹ má ṣílẹ̀kùn fún un. Irú gbogbo àwọn nǹkan báyìí, àwọn nǹkan tó jẹ́ wípé ó máa ń dá ọgbẹ́ ọkàn sí ọkàn àwọn ẹlòmíì, tó fi máa ń mú àwọn míì láti ṣìwàwù. Torí pé ẹni tó fún ládéhùn tó wá parọ́ fún un, tó bá jẹ́ wípé nǹkan ẹ mọ̀ wípé ọ̀rọ̀ máa ń dùn wá jura wa lọ, ọ̀ràn á máa dùn wá jura wa lọ. Ẹni tó ṣàdéhùn fún yìí tó múṣẹ, ó ṣeé ṣe kó bọ́ síbi tí ò dá lára rẹ̀. Ṣùgbọ́n nígbà tó bá rí wípé irọ́ ló pa fóun, ò ní nǹkan rí kankan tó fẹ́ ṣe fóun, irú èèyàn báyìí ó ṣeé ṣe kó ṣìwàwù. Wọ́n ní ìbínú ọ̀mọ̀pọ̀lọ́wọ́ òun ò lẹ́sẹ̀ ńlẹ̀, ó ṣeé ṣe kí wọ́n onítọ̀hún kó lọ gbé ìgbésẹ̀ tó jẹ́ wípé òun bó tiẹ̀ ti ṣe tán kó tó wá mọ̀ pé tóun ṣe ò dáa. Àmọ́ ojú àpá ṣàmọ́ jojú ara mọ́, ṣé ibi tí wọ́n bá ti fàdánwò kan yàn, àbí ibi tí wọ́n bá ti ṣàìdá síyàn, àbí nǹkan tí wọ́n bá ṣe síyàn ẹ̀dẹ́kun ẹ jọ̀ọ́, ṣé ó lè tètè sàn lára èèyàn? Gbogbo orú nǹkan báyìí ló yẹ káwa èèyàn, ó yẹ ká máa rò ó dáadáa ká tó parọ́ fún yàn, ká tó gbé ọkàn èèyàn sórí nǹkan pé lágbájá máa ṣe nǹkan báyìí fún ọ, àlágbájá máa ràn ẹ́ lọ́wọ́, àtàmọ̀dùn àmáwọ̀rí, irọ́ lẹ́sìn ń pa fún un. Obìnrin tí tó fún ẹ lọ́wọ́, tó ràn ẹ́ lọ́wọ́, gbogbo foodstuff lè yẹ rẹ̀ ló ti kó wá fún ẹ, torí pọ̀ ó mọ̀ pé ò sí ìníṣẹ́ lọ́wọ́, ó mọ̀ pé ó ní ìdí kan tó fẹ́ jẹ. Gbogbo owó tó ń gbà níbi iṣẹ́ rẹ̀ ló ń kó wá fún ẹ wípé mo mọ̀ wípé boyfriend mi, àfẹ́sọ́nà mi, mo mọ̀ pé yóò ṣì dá lọ́la, àmọ́ gbogbo nǹkan tí mo ní jẹ́kẹ̀mí náà máa fún ẹ kí n máa fi ràn ẹ́ lọ́wọ́, àmọ́ lọ́kàn rẹ o ti mọ̀ pé ò lè fẹ́, irọ́ ló ń pa fún un. Irú obìnrin bẹ́ẹ̀ nígbà tó bá wá ríṣẹ́ tó tọ́wọ́ rẹ ti tèkú dà,
tó wá járú obìnrin bẹ́ẹ̀ sọlọ́pọ́n tó wá sọ fún pé kò withstand yẹn mọ́ kò sí ní standard yẹn mọ́ ìjọ ọmọdún ìgbésẹ̀ tírú obìnrin bẹ́ẹ̀ lè gbé àbí ṣé gbogbo apátá náà la mọ́ fọ̀rọ̀ ọmọ Ọlọ́run kì í ṣe gbogbo èèyàn ló ń fọ̀rọ̀ ọmọ Ọlọ́run ẹlòmíì ní ẹ̀mí ó lẹ́mí ìdáríjì tó jẹ́ pé a gbé kúrò lọ́kàn wípé tí ò bọ́lọ́run ṣe kọ kádàrá tòun ni àmọ́ àwọn kan wà tó jẹ́ wípé ọ̀rọ̀ máa ń dùn wọ́n gidi tó jẹ́ pé òun náà ni ó mú wọn lọ gbégbèsè tí ò yẹ kí wọ́n gbé bó ṣe wà nílìkì náà ló wà ní gbàǹjà bó ṣe wà lóbìnrin náà ló wà lọ́kùnrin ọkùnrin tí wọn náà mọ̀ pé ò lè fẹ́ ó ti gbowó lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ọmọ mi ọkùnrin yẹn ló rán nílé ìwé tó fi jáde gbogbo savings ẹ̀pátá ló ná lé lórí tó fi jáde ilé ìwé òun á jáde ilé ìwé tàbí torí pé o ti wọ ilé ìwé gíga wá sọ lágbájá mi ìròbóyèmí àti a lè ṣe mọ́ mo ti rẹ́ni tó withstand mi mo ti rí ẹnìkan tó ṣe gbá irú ọkùnrin yìí dákun tó bá na wá ìdásọ́dọ̀ rẹ̀ ṣé ó sọ wípé ó jẹ̀bi ni oríṣiríṣi ọ̀nà làwa ẹ̀dá la fi ń gbà ṣera wa nípa àwọn ìwà táwa fúnra wa ń wù àwọn ìṣe wa nínú àwọn ọ̀rọ̀ sísọ wa ní nǹkan tá a mọ̀ pa á lè ṣe ẹlòmíà promise má wọrí wò ó níjọ́ yẹn wọ́n máa gbà pé léèyàn níjọ́ yẹn wọ́n máa gbà pé ìrọ́dẹ̀ ni ó ń tàn ní ayímú sí ń pàgọ́ pé ń bọ òun tóun ò níbi kankan tóun lọ. gbogbo orú nǹkan báyìí ẹ jẹ́ ká máa kíyèsí àwọn nǹkan kéékèèké tó ń fa ìpalára ó ń fa ìfàsẹ́yìn a máa lé olóore jìnnà gan síyàn gbà míì ẹni tí ó ṣèyàn lóore nígbà tó bá ti rí pé lágbájá tí ẹni tí ò wà ní láìbù irú ẹ ti pọ̀ jù á máa sọ̀rọ̀ á máa nǹkan tí ò lè ṣe ló máa sọ máa parọ́ ẹni tó yẹ kó ràn yàn lọ́wọ́ gan òun kó ti dé sàkání ẹ̀ láti ṣe lóore yóò padà ní aníbo ọdún ẹjọ́ pé irọ́ ni gbogbo ayé irọ́ ló fi ń jẹun irọ́ ló ń bá sùn ló ń bá jí. àwọn ẹlòmíì sì rèé níbi tí wọ́n ti gba dìgírì nínú rọ́dé ọmọ làkejì wọn tó rí tó ń ṣe nǹkan rẹ̀ ṣùgbọ́n torí pé inú ń bí wọn ò fẹ́ kó débẹ̀ wọ́n sì lọ wá irọ́ bàǹtàbàǹtà àwọn irọ́ àbàwọ́n irọ́ tó jẹ́ pé lè ba ayé èèyàn jẹ́ wọ́n sì lẹ́mú onítọ̀hún náà tí wọ́n bá gbé kalẹ̀ báyìí ẹ̀yin gbọ́n mọ̀ wò wípé lágbájá yìí náà ló ṣàdúró èyí àmọ́ tẹ bá wá títí tẹ bá tù díẹ̀ ẹ rí i pé irọ́ ni àìmọye àwọn èèyàn tó ti fi irọ́ bà tọmọlàkejì wọn jẹ́ ọ̀rẹ́ tí ò fẹ́ kọ́rẹ́ ẹ̀ gbé lé ọkọ yóò lọ pe ọkọ báyìí ni yóò lọ hun irọ́ báyìí ni yóò hun jọ torí pé ó rí pé ẹ fi asíntọ́rẹ́ ẹ̀hún ní ṣerú ọ̀rẹ́ ẹ̀hún ló yẹ kó ní lọ́kì irú ọkùnrin yìí ṣọ́rẹ́ ẹ̀hún ló yẹ kó ní lọ́kì irú èèyàn báyìí á wá lọ wá irọ́ tó jẹ́ wípé tọkùnrin gan bá gbọ́ báyìí kódà yóò fẹ́rẹ́ gé ni kò ní dúró pé ṣé òun ló fẹ́ fẹ́rú èèyàn báyìí torí wípé òun bí ìfọ̀rẹ́ òun lára ẹ̀ òun hẹ́vì ẹ̀ orí gbogbo wa lájọ lórí àmórí kan náà kan la mú wáyé ìpín kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun títẹ́ yóò jẹ́ kán ìdí ò lè jẹ wọ́n ní oríire kọ̀rẹ́ mi èmi gangan lóríire kàn bọ́rẹ̀ rẹ bá ní fọ̀kànbalẹ̀ tó bá ṣoríire ó di dandan kó kàn wọ́n náà tí wọ́n náà bá ti nínú rẹ sí i àmọ́ torí kọ́rẹ́ rẹ má bàa dáa jù ẹ́ lọ kó má bàa ṣoríire jù ẹ́ lọ àbí kó má bàa wà níwájú jù ẹ́ lọ torí pé o ti rí pé ó ń lọ síbi ayọ̀ ó fẹ́ jókòó síbi nǹkan tó dáa o ti rí wípé tébù tó lọ́n tẹ́ síwájú ẹ̀ báyìí tébù tó kún rẹ́rẹ́ tébù tó nà dáadáa tó tẹ́ ni o sì wá wò wípé níbo ló fẹ́ gbé gbà níbo kò jẹ́ jóun ìwọ ló yẹ kó jẹ́ o wá lọ pàfẹ́sọ́nà bó lọ pọkọ rẹ̀ wá hun irọ́ bàǹtàbàǹtà tó jẹ́ pé tó bá wẹ̀ kúrò lára èèyàn kò lè wọ́n ẹ wá sọ fún mi irú èèyàn báyìí níbo lẹ lérò pé nǹkan náà fẹ́ dé ẹni tó tẹ̀yàn láṣọ mọ́lẹ̀ tó ní kéèyàn ó mọ́ lọ òun náà ní kúrò lójú kan ẹ̀ẹ́jọ wà ńbẹ̀ náà ni àbí ẹni tó tẹ̀ láṣọ mọ́lẹ̀ kò lè kúrò ìwọ tó tẹ̀yàn mọ́lẹ̀ ìwọ náà lè kúrò ẹ̀ẹ́jọ wà pa sójú kan ńbẹ̀ náà ni. irọ́ pípa òun náà là ń sọ̀rọ̀ lórí lónìí lábala ọ̀rọ̀ ìṣítí wa gbogbo wa náà ló bá wí ó bẹ́ mi wí ó bẹ́yìn náà wí àmọ́ ibi tó bá gbà kángun sáwa òun náà ni ẹja yiri wò ìwé irọ́ pípa tí mo tiẹ̀ ń pa yìí ẹlòmíì ò tí ì jẹ́ nǹkan kan
ṣùgbọ́n torí pé òun náà fẹ́ lójú àwọn tiẹ̀ òun náà fẹ́ á wá gbé irọ́ kalẹ̀ bóyá nìkan tẹ̀ tí mo pọ̀ ń fẹ́ ṣe lóore tèèyàn bá ní ẹ̀ mi ò mọ̀ pé lápájá mi mọ̀ pọ̀ pọ̀pọ̀ tó báyìí lọ́wọ́ ẹ̀ ẹni ẹlẹ́ni aya tó pọ́kẹ́ẹ̀tì nǹkan ẹ̀. àwọn Yorùbá bọ̀ wọ́n ní irọ́ kan wà irọ́ funfun ni bóyá bẹ́ẹ̀ ni o tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà lẹ́ẹ̀bà wa sọ torí pé wọ́n ní irọ́ funfun onírọ́ tà ń pè ní pé bóyá kí nǹkan má bàa ṣẹlẹ̀ síyàn àbí bóyá kẹ́niyẹn má bàa rí ìdààmú pé èèyàn lè parọ́ kẹ́niyẹn lè yọ nínú ìdààmú tó wà pé ìyẹn là ń pè ní irọ́ funfun ẹ̀yin èèyàn mi ẹ̀gbọ́ ṣé bẹ́ẹ̀ ni Lawal Samson ẹ káàbọ̀ sórí ètò Adésọyè Ruth rántí ẹ̀ṣẹ̀ òwò kì í káàbọ̀ sórí ètò ọlá unive ṣeun bàbá mi wọn ní ìyá àbàdàn mọ́ bless ẹ ṣeun ọmọlàríkẹ́ adéòní smd ẹ ṣe ìyá mi Eunice wọn ní ìyá àbàdàn ẹ̀kú ètò ẹ̀ṣẹ̀ òwò kì í dúpẹ́ Amdalat Salisu ẹ ṣe o wọn ní cool ẹ̀ṣẹ̀ òwò kì í Fọláyẹmí ọláòyè wọn ní Bobby do you need this àbí Rasheed Abọ́ládé ẹ ṣeun olórí Ìyábọ̀dé Tóyìn Kọ́lá mòrìyìn Taibat Ajíbọ́nà ẹ ṣeun Victor John mokinyin ẹ ṣeun ẹ káàbọ̀ sí orí ètò gbogbo yín pátápátá náà ni mo rí o lórí ètò gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa níbikíbi tí ẹ bá wà tẹ́ ti ń gbọ́ wa ẹ ṣeun ṣeun gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa àtẹ̀yin tí ẹ ń wò wá nínú ilé gbogbo yín pátá náà ni mo kí káàbọ̀ sí orí ètò yìí ẹ̀yin èèyàn mi kí ni Yorùbá ń pè ní irọ́ funfun wọ́n ní irọ́ kan wà tá à ń pè ní irọ́ funfun wípé irọ́ yìí òun náà ni wípé bóyá a rí ẹnìkan bóyá tó wà nínú ìdààmú tó sì jẹ́ wípé bóyá tá a bá parọ́ yìí wípé kò ń ṣe bẹ́ẹ̀ àbí nǹkan wípé tó fi yọ kúrò nínú ìdààmú ọ̀hún pé òun là ń pè ní irọ́ funfun àwọn kan sì sọ wọ́n ní tá a bá wo gbogbo àwa tó jẹ́ pé bóyá èèyàn fẹ́ rìnrìn àjò láti Nàìjíríà bóyá èèyàn fẹ́ kó Nàìjíríà bóyá o fẹ́ lọ sí ìlú òyìnbó o fẹ́ lọ síbì kan o fẹ́ lọ sí Europe pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ti rò wípé tó bóun ṣe ń kúrò ní orílẹ̀-èdè òun yìí o òun ò tún padà sí ibẹ̀ mọ́ o wọ́n ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó máa sọ pé àsìkò wo lẹ fẹ́ lò níbi tẹ́ ń lọ ọ́n lẹ sọ pé àwọn fẹ́ lo ọjọ́ méjì tóun fúnra rẹ̀ sì ti mọ̀ wípé òun ò padà wá sílùú àwọn mọ́ pé irú irọ́ bẹ́ẹ̀ ó ní à ń pè ní irọ́ funfun pé tóun fúnra rẹ̀ ti mọ̀ wípé bóun ṣe digbá tóun di agbọ̀n tóun kẹ́rù òun kúrò ní ìlú òun báyìí o pé Ọlọ́run tún mọ ọjọ́ tí Ọlọ́run bá tún kọ́ pé òun ló tún yà kù àmọ́ nígbà tó déwájú àwọn òyìnbó tí wọ́n bi léèrè pé ẹ̀yin bàbá wa o àbí ìyá wa o ọjọ́ wo lẹ fẹ́ padà o sí ìlú yín o tó ní àríbo tó o bá tẹ̀ ti lo ọjọ́ mẹ́ta péré báyìí òun padà sí ìlú òun nu tó sì jẹ́ wípé ó ti mọ̀ wípé bóun ṣe di ẹrù òun yìí pé ó tún jẹ́ tọ́lọ̀ ń bá tún kọ́ kóòtù tó padà sí ìlú àwọn wọ́n nírú àwọn ọ̀rọ̀ báyìí là ń pè ní irọ́ funfun ẹ̀yin èèyàn mi ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ lórí àti pé àwọn tí wọ́n máa ń parọ́ tàn yàn jẹ àwọn tí wọ́n ń fi irọ́ lògbà àwọn tí wọ́n ń fi irọ́ tí wọ́n fi ń ṣayé wọn kí ni èrè tí wọ́n ń rí nídìí èrè wo ní ń bẹ nídìí irọ́ pípa ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí ní orí ètò ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́ ẹ sì lè pè wá wọlé sí orí òpó 07459353799 òun náà ni ẹ lè pè sí fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè sórí WhatsApp wa náà fẹ́yìn tẹ́ bá wà ní Nàìjíríà tàbí tẹ́ wà ní Europe ẹ lè pè sórí +447459353799 òun náà ni ẹ lè pè sí fún ẹ̀yin tẹ́ wà ní Europe àbí Nàìjíríà ẹ lè pè sórí WhatsApp wa àwa tá wà ní UK a lè pè sórí 07459353799 òun náà ni a lè pè sí ẹ ṣeun bàbá mi Adémọ́lá Prince Adélékè ẹ káàbọ̀ sórí ètò wọn ni ẹ kú ètò Ìyá Ìbàdàn ẹ ṣeun bàbá mi
ẹ káàbọ̀ sórí ètò yìí. Kí ni ẹ̀yin náà rò pé wọ́n pè ní irọ́ funfun? Ṣé bí mo ṣe sọ yìí bẹ́ẹ̀ náà lórí? Ṣé àwọn nǹkan tí wọ́n pè ní irọ́ funfun nìyẹn? Bobby JJ wọ́n ní please welcome Bímbọ́lá Akínsànyà to the program. So ẹ ṣeun ìyá mi Bímbọ́lá Akínsànyà, ẹ ṣeun ìyá mi wọ́n ní please welcome Wọnú Ọláṣọlá. Ẹ ṣeun o Wọnú Ọláṣọlá, gbogbo yín náà ni mo kí káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà rèé lórí ètò yìí, ètò wa ìbílẹ̀ aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà lẹ́wà yìí. Ìlú London náà la wà yìí ní United Kingdom, níbẹ̀ náà la fi kalẹ̀ sí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò. Ìyá Ìbàdàn authentic náà ló wà lórí ètò yìí pẹ̀lú ètò yìí, ètò wa ìbílẹ̀ aláyọ̀. Ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí. 07459353799 òun náà ni ẹ lè fi pè wọlé 07459353799 òun ni ẹ lè fi pè wá fún àwọn tá a wà ní UK. Àwọn tá a wà Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +4479353799 òun náà ni ẹ lè pè sí láti bá mi dá sí ètò yìí. Ṣé kí là ń pè ní irọ́ funfun? Ṣé lóòótọ́ ni nǹkan tá à ń pè ní irọ́ funfun wà tí wọ́n ní bóyá irọ́ yìí téèyàn bá pa irọ́ téèyàn lè fi ṣàǹfààní fára rẹ̀ tàbí téèyàn lè fi ṣàǹfààní fọ́mọlàkejì pé òun ló ń jẹ́ irọ́ funfun. Àwọn tó yẹ kí wọ́n máa ń purọ́ ṣayé, tí wọ́n purọ́ tan àwọn èèyàn jẹ, tí wọ́n purọ́ ṣe tí ò yẹ tí ò tọ́, ẹ̀yin èèyàn mi kí láǹfààní tí wọ́n ń rí jẹ níbẹ̀? ẹ̀yin èèyàn mi ṣé àǹfààní bẹ́ẹ̀ tí wọ́n rí ń bẹ̀ níbi irọ́ pípa? Ojú òpó wa ti wà ní ṣíṣí láti pè wọlé. Bóyá ẹ̀yin náà ní gbólóhùn kan méjì tí ẹ fẹ́ sọ sí lórí ètò. Bẹ́ẹ̀ bá wojú aago yìí, aago 8:30 náà ló kù ìṣẹ́jú 7 láti lè ṣe wa ìbílẹ̀ rédíò. Bí tọ̀dọ̀ yín bí ọ̀bá tí ìbọ̀ ọbẹ̀ ẹ dákun ẹ dá padà bẹ̀ ẹ̀yin ilé ìkànnà àbí ẹgbẹ́ à ń kó kọ́ lè padà sójú ẹ̀ lórí ètò. Níbẹ̀ náà la wà yìí, ẹ bá ń dá sí ní orí ètò. Ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí láti pè wọlé fún ẹ̀yin tí ẹ fẹ́ bá mi dá sí ní orí ètò. Ìyá mi Eunice Ọ̀ṣúndèyí wọ́n ní òdodo ọ̀rọ̀ ni, ẹ ṣeun tó mo dúpẹ́. Ojú òpó wa ó wà ṣíṣí láti pè wọlé. Ìyá mi ní tó ká tó rẹ̀ níbi, ìyá mi ní tó ká tó rẹ̀ níbi, ẹ̀wọ̀n tàbí ọ̀nà ọmọdé fún Aya Fernandez, ojú bíbí rẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n ní bíbí rẹ̀ ò ṣe fowó rà kábí ni ò tó kéèyàn tó túra rẹ̀ bí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ilé ìgbàgbọ́, ilé mùsùlùmí òdodo ló ti jáde tó jẹ́ wípé wọn ò fi rọ́kọ̀ o, àmọ́ nígbà tó dàgbà tán ló yàn láàyò wípé tó ló ń yanrọ́ láàyè pé ibi tóun fẹ́ gbà lọ́nu torí pé bíbí rẹ̀ ò ṣe fowó rà. Ẹ ṣeun Fọláyẹmí Ọláoyè wọ́n ní tí ènìyàn bá ń parọ́ láti má jẹ́ kí nǹkan ó bàjẹ́, wọ́n ní irọ́ funfun ni o. Ẹ ṣeun wọ́n ní tí èèyàn bá ń parọ́ pé kí nǹkan mọ́ bàjẹ́ tó jẹ́ wípé kẹ́ni wọ́n lè kú òun ìyọnu àbí inú wàhálà tó wà pé òun là ń pè ní irọ́ funfun. Ẹ ṣeun Fọláyẹmí Ọláoyè. Ọjí dikobla ẹ ṣé mo kí yẹn káàbọ̀ sórí ètò. Adésọyè Ruth rántí wọ́n ní you have said it all ma, true talk. Ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun mo dúpẹ́. Bíbí ilé ò ṣe fowó rà ó ti dájú. Bíbí ilé ò ṣe fowó rà ó ti dájú. Ìyá bínú kò tó ká tó ra ẹni bí. Ìyá bínú kò tó ká tó ra ẹni bí. Ẹ̀wọ̀n Abíọ́lá ọmọdé sí. Aya Fernandez ó tó bíbí ilé. Abala àkọ́kọ́ lórí ètò náà láwa yìí, lórí ètò yìí, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Abala àkọ́kọ́ náà láwa yìí tí a pè ní ọ̀rọ̀ ìṣítí. Abala
abala kejì lórí ètò náà ni abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ẹbí láàrin ọkọ àtìyàwó láàrin òbí sọ́mọ àti láàrin ẹbí ọ̀rẹ́ síra wọn ó náà nìkan tá a máa ń gbéyẹ̀wò ní abala kejì lórí ètò ìyẹn ni abala ìdílé aláyọ̀ abala ọ̀rọ̀ ìṣítí náà la wà yìí bóyá yìí náà ní gbólóhùn kan méjì tẹ́ fẹ́ fi sí i kó tó di pé a kò ní abala ọ̀rọ̀ ìṣítí tá a wà yìí kí là ń pè ní irọ́ pípa kí là ń pè ní irọ́ pípa wọ́n nìkan irọ́ funfun ẹ̀gbọ́n ṣe lóòótọ́ irọ́ funfun wà kí láǹfààní tó wà nínú irọ́ pípa láti máa tànyàn jẹ láti máa parọ́ tàwọn ọmọlàkejì jẹ nǹkan tá a mọ̀ páà ní ṣe táàtì máa parọ́ pé a lè ṣe àmọ́ tó jẹ́ pé ẹ̀yìn ọ̀rẹ́yìn àjà wọn sí ọlọ́pàá ayò náà ni òun náà nìkan tá à ń gbéyẹ̀wò lórí ètò lónìí lábala ọ̀rọ̀ ìṣítí wa ẹ̀yin náà bá mi sọ sí ohun kan méjì tẹ́yìn náà bá rí so yóò ṣe àǹfààní fún àwọn ọ̀dọ́ àti fún àwọn míì náà tó jẹ́ pé tó wọ́n ń bẹ nírú ipò báyìí àti fún àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn ẹ bá mi dá sí lórí ètò. ẹ ṣeun bàbá mi Bobby JJ wọ́n ní Ìyá Ìbàdàn your understanding is too much keep it up ẹ ṣé o bàbá mi Bobby J ẹ ṣé o mo dúpẹ́ Ọlọ́run ọba náà ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wa bí wọ́n bá ti bí wa káwa náà tuntun ara wa bí báyìí náà ní yọ ọmọ èèyàn láwùjọ. lórí ètò náà la wà yìí a lọ sí abala ìpolówó ọjà wa tá a bá padà dé a ti mọ tẹ̀síwájú báwo Olúbùnmi Bùsọ́lá olórúkọ mi rèé o ẹ ṣeun ìyá mi ẹ káàbọ̀ sórí ètò wọn ní well done ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun ìyá mi ẹ jẹ́ ká sáré dé ẹ̀ka àpolówó ọjà wa náà ká dé ẹ̀ka àpolówó ọjà wa tí a bá tún wá padà dé a máa tẹ̀síwájú ní orí ètò báyìí náà bá sì ní nǹkan kankan tẹ́ ẹ fẹ́ sọ sí i nígbà tá a bá padà dé láti ẹ̀ka àpolówó ọjà wa níta yìí náà bá ní láti bá wa sọ sí nípa irọ́ pípa kó ló di pé a bọ́ sí abala kejì ìyẹn ní orí ètò Ìyábọ̀dé Clay Jubil ẹ káàbọ̀ sórí ètò Evangelist Peter Adékọ́lá Òkìyín ẹ káàbọ̀ sí orí ètò mo ń bọ̀ ná ẹ jẹ́ kí n sáré dé ẹ̀ka àpolówó ọjà tí bá padà dé a máa tẹ̀síwájú ní orí ètò New King Rasak ẹ ṣé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ ká dé ẹ̀ka àpolówó ọjà náà tá a bá padà dé a máa tẹ̀síwájú. Council of African and Caribbean Churches, United Kingdom.
Do you want to have a good-looking skin? Are you trying to get rid of your old skin? Do you want to make your complexion clean and bright? Get rid of sunburns, dark circle, acne, spots, and your skin become beautiful, glowing, and presentable. Bẹ́ẹ̀ni, ká polówó gbogbo kòkòrò ara, ká polówó gbogbo kòkòrò tó ń bá àwọn ara wọ̀nyá ìjà. Ifo, ìlà, gbogbo ohun tó ṣe pálapàla sí ni lára, tàbí eléyìí tí ọṣẹ fà sí àwọ̀ ara ẹni, kí ibìkan dúdú, kí ibìkan pupa lára ẹni, unbalanced skin, authentic beauty skin care ló lè yanjú ẹ̀. Bẹ́ẹ̀ni, lóríṣiríṣi la ṣe wọ́n jáde. Hot chocolate lotion, pink up balm, super half cast shower gel, super half cast scrub, super half cast face cream, half cast oil, super half cast lotion, whitening cream, whitening oil, super half cast gel, Dande whitening lotion, hot whitening oil, whitening black soap, half cast cleanser, whitening oil, super half cast oil, hot whitening oil. All these are our best organic skin care products and we ship them worldwide. Kárí ayé ni a ti ń ta gbogbo ẹ̀. Contact number 0742428743 or +447424728743. UK ni a ti ṣe jáde. Follow us on Instagram at Authentic Beauty Skin Care or Facebook page Authentic Beauty Skin Care. Authentic Beauty Skin Care. Ìkọ́ àkẹ́kẹ́ Kèrèlú. Ẹ ṣe ń ṣe àwọn èèyàn mi, ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa. Council of African and Caribbean Churches náà fi tìfẹ́tìfẹ́ náà fi gbogbo wa síbi ìsọjí èyí tó máa wáyé ní ọ̀la òde yìí ẹni tó máa wáyé ní Thursday ọ̀sẹ̀ yìí ìyẹn on the 4th of October níbẹ̀ náà ni ó sì máa wáyé gbogbo apáta náà ni wọ́n ń pè pé ká darapọ̀ mọ́ wọn fún ìtì ìsọjí ọlọ́jọ́ kan tó máa wáyé ní Thursday 4th of October 2018 tá a wà yìí ní 25 to 27 Chatham Place at Christ Royal Church. At Christ Royal Church, 25 to 27 Chatham Place off Morning Lane, Hackney, London E96LL. Níbẹ̀ náà ló ti máa wáyé láago 7 alẹ́ títí di aago 9 7 to 9 p.m. no African time. Náà ni wọ́n fi pè gbogbo wa Council of African and Caribbean Churches ni wọ́n pè gbogbo wa síbi ìsọjí yìí pé ká wá ní ọjọ́ Thursday ọjọ́ 4 oṣù kẹwàá ọdún tá a wà yìí pé Ọlọ́run ọba ó ń dúró dè wá Jésù ń dúró dè wá fún ìtúsílẹ̀ ìdáǹdè àti fún gbogbo ohun rere tá a bá ń wojú Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run olórin ẹ̀mí náà ló máa kún bẹ́ẹ̀ ńjọ́ náà ẹ má gbẹ̀yìn ògbògbò apáta náà ni wọ́n pè pé ká darapọ̀ mọ́ wọn ní ọjọ́ yìí ní Christ Royal Church 25 to 27 Chatham Place off Morning Lane, Hackney, London E96LL ló ti máa wáyé lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ tá a wà yìí láago 7 títí di aago 9. Revivalist ọjọ́ náà àwọn náà ni bàbá wa Pastor Michael Ọlá Adéwùmí náà ni wọ́n fi tìfẹ́tìfẹ́ pé gbogbo wa Ọlọ́run Olódùmarè Jésù yóò rà wá padà yóò fi ṣe gbogbo ohun tí a bá ń fẹ́ fún alágbára Ọlọ́run ẹ ṣe ń ṣe gbogbo ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa bẹ́ẹ̀ ni mo ti rí ọwọ́ ẹ̀yin ìyá mi lórí ètò ìyá mi Eunice Ọ̀ṣúndèyí wọ́n ní purọ́kì níyì ẹ̀tẹ́ ló máa ń mú wá Edward Wálé ẹ̀ka àbọ̀ sórí ètò Mr. Becky Àjíṣebútú wọ́n ní ẹ̀kú ètò máa mórí yín Adémọ́lá Prince Adélékè ẹ̀ṣẹ̀ New King Razak ẹ̀ṣẹ̀ Evangelist Peter Adékọ́lá ẹ̀ṣẹ̀ Victor John gbogbo yín náà ni mo rí ní orí ètò ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ̀yin náà bá mi share fídíò yìí ẹ máa bá mi share rẹ̀ fáwọn olólùfẹ́ yín fún àwọn èèyàn yín náà rí káwọn náà lè jàǹfààní ẹ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní abala àkọ́kọ́ tí a pè ní ọ̀rọ̀ ìṣítí wa òun náà ni ta ti ṣíra wa létí nípa irọ́ pípa
pé kí ni irọ́ pípa jẹ́, kí ni nǹkan tó mú wá, irọ́ pípa ǹjẹ́ ó láǹfààní kankan tó ń ṣe fún wa àbí kí ni àǹfààní tó wà nínú irọ́ pípa. Àwọn èèyàn sì ti ń bá wa dá sí náà látàárọ̀. Bàbá mi Muideen Múránà, mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò. Wọ́n ní irọ́ pípa kò jẹ́ nǹkan kan. Ẹ ṣeun brọ́dà mi Edward Wálé, ẹ ṣeun o bàbá abẹ, ẹ ṣeun gbogbo lẹ́ńkọ́, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Abímbọ́lá Bímkè Ani bàbá, wọn ni ẹ̀kú ètò, ẹ ṣeun mo dúpẹ́. Ẹ bá mi ṣíà fídíò yìí, ẹ bá mi ṣíà rẹ̀ fáwọn olólùfẹ́ yín, ẹ bá mi invite àwọn èèyàn yín kájọ jẹ̀gbádùn abala kejì lórí ètò. Abala kejì lórí ètò náà ni mo pè ní abala ìdílé aláyọ̀, níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ àti ìyàwó, tá a ti máa ń sọ̀rọ̀ nípa ìdílé, tá a ti máa ń sọ̀rọ̀ nípa ẹbí, pé ilé wa kó má dìlé ẹkún, ìdílé wa kó má dìlé ìbànújẹ́, ìdílé wa kó má túká, ilé aláyọ̀ wa kó má ṣe bàjẹ́. Ó náà ni abala kejì lórí ètò yìí tí a ti máa ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó, nínú ìdílé, láàrin ẹbí, láàrin ọmọ sí òbí, tá a ti máa ń sọ̀rọ̀ rẹ̀. Ó náà ni àkànlù báyìí ní abala kejì lórí ètò. Mo ń bọ̀ náà. Ẹ ṣeun bàbá mi Edward Wálé, wọn ni ẹ̀kú ètò Olúwa máa fún yín ṣe. Àmì o, ẹ ṣeun brọ́dà mi bàbá abẹnú, ẹ ṣeun mo dúpẹ́, gbogbo ilé ń kọ́, ẹ ṣeun bàbá mi. A kú oṣù tuntun, àìsàn kú ọdún tòmìnira wa yìí ò, kọ́lọ́hún bá wa tún Nàìjíríà ṣe, gbogbo ibi tó kù sí kọ́lọ́hún bá wa tún ṣe o, kọ́lọ́hún kó gbàkóso Nàìjíríà. Ẹ̀ẹ́bẹ̀yàn bá jẹ́ ọmọ 58 years, mo lérò pé irú èèyàn bẹ́ẹ̀ ó yẹ kó ti mọ ibi tí ìgbésí ayé rẹ̀ ń lọ. Kọ́lọ́hún ọba kó bá wa tún Nàìjíríà ṣe. Àdúrà náà láàmú ọgbà pé kọ́lọ́hún bá wa wo Nàìjíríà, kọ́lọ́hún bá wa wò sàn, torí pé Nàìjíríà àìsàn ní ṣe bẹ́yìn ọba lọ́wọ́lọ́wọ́ àìsàn ní, bẹ́yìn ọba gbádùn àìsàn ní, bẹ́yìn ọba bímọ àìsàn ní, bí nǹkan ọba tó wá tòrò gan tí ò lójútùú wà láyà àìsàn ní. Torí ẹ̀ náà la fi ń gbàdúrà pé gbogbo ibi tí àìsàn ti ń ṣe Nàìjíríà, kọ́lọ́hún ọba dókítà òdi ọ̀run kó bá wa wo bẹ̀ sàn. Àmì o, àmì àṣẹ. Abala kejì náà rèé lórí ètò tí mo pè ní abala ìdílé aláyọ̀. Ẹ má bá ń bọ̀ náà, mò ń bọ̀ torí pé ẹni tó bá lọ báyìí náà ló bá kú. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó, ojú Olúwa ló lè tó. Àwọn náà ń ṣàmì, àmì náà ní àdúrà lọ́rọ̀ Nàìjíríà gbà. Bàbá mi Ọlá Unif, wọ́n ní happy Independence Day to all Nigerians. Tó Ọlọ́wọ́n bá kọjá ṣọ̀pọ̀ ẹ̀ láyé. Àdúrà ló ń gbà, agbára kọ́ o bàbá mi. Ọmọlára Silva, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣeun, orí ètò yín náà láṣìwà yìí, abala kejì lórí ètò náà rèé tí mo pè ní abala ìdílé aláyọ̀. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lábala ìdílé aláyọ̀ lónìí, wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà la fi máa ń ṣe àríkọ́gbọ́n, kọ́lọ́wọ́n ọba kó má fi ọ̀rọ̀ tiwa kó má fi ṣe sábàbí ibú. Òun náà làdúrà tá a mọ́ gbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a fojú sí, tí a ò rọkàn sí, náà ló ń da ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó rú lóde òní. Arábìnrin kan, òun náà ni ọ̀rọ̀ pa èmi àti wọn pọ̀. Ẹ mọ̀ wípé ẹ mọ̀ páwa rèé, àrìnká ni aláǹkọ́sàánú, orí ìrìn lóore wà. Wọ́n ní alárìnká sì rèé, kì í ṣẹgbẹ́ òwe mẹ́wàá. Alárìnká làwa, ẹ ti mọ̀ pé iṣẹ́ tá a gbà ni. Àṣẹ rìn kì náà láwọn fi mú fílẹ̀ ká, torí pé àwọn nǹkan àríkọ́gbọ́n táwa náà lè mọ̀ fi kọ́gbọ́n náà ni àmọ́ mú wá sórí ètò, pé káwa náà lè rí ọgbọ́n kan méjì ká lè mú jáde ńbẹ̀. Òun náà ni Yorùbá fi mọ́ sọ pé alárìnká kì í ṣẹgbẹ́ òwe mẹ́wàá. Ẹ̀yin èèyàn mi lórí ètò lónìí lábala ìdílé aláyọ̀. Arábìnrin yìí, ọ̀rọ̀ pẹ̀mí àti wọn pọ̀ níbi tí a ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀.
ibẹ̀ lárábìnrin ti ní ṣé ẹ mọ nǹkan ìyá àbàdàn mi kí túnú o níbi tá a ti ń sọ̀rọ̀ ó ní ṣé ẹ mọ̀ wípé ọkọ tóun fẹ́ yìí ó ní ṣé mo mọ̀ wípé òun ò nífẹ̀ẹ́ rẹ̀ àyà mi ti ẹ̀ kọ́kọ́ já pé ẹ nífẹ̀ẹ́ rẹ̀ mo ní kí ló dé ó ní ṣé ẹ mọ̀ wípé ọkùnrin mi wà tó jẹ́ wípé téèyàn bá fẹ́ èèyàn kàn fẹ́ nífẹ̀ẹ́ wípé kéèyàn náà ṣàwà nílé ọkọ tàbí kí kéèyàn náà ṣáà lè ṣàbíamọ gẹ́gẹ́ bí ara nǹkan tá a wálé ayé wá ṣe mo ní kí ló dé tí wọ́n fi ronú bẹ́ẹ̀ tó sì ti fi ṣe pé ọkọ tó fẹ́ yín sílé tó gbé yín níyàwó pé ẹ nífẹ̀ẹ́ rẹ̀ mo nígbà tẹ́ ẹ̀ wá nífẹ̀ẹ́ kí nìkan tẹ́ ẹ̀ jókòó ṣe ń bẹ̀ ó ní kì í ṣe pé bóyá òun ò ní feelings fún náà pé ṣùgbọ́n kò dàbí alára mo ní kí ló dé kí ló fà á ó ní ṣé mo mọ̀ wípé ọkọ tóun fẹ́ yìí òun náà ló máa jẹ́ ọkùnrin kẹta tí òun ó sọ wípé bóyá òun bá rìnrìn àjò ìfẹ́ ó ní péyàn kọ́kọ́ gbọ́njú téèyàn máa gbọ́njú pé pé èmi náà dọlọ́mọge pé ọkùnrin ń dẹnu kọ̀ọ̀yàn èèyàn àtọkùnrin jọ ń ṣe wọléwọ̀de ó ní ọkùnrin àkọ́kọ́ tó jẹ́ first love òun ó ní ọkùnrin tóun nífẹ̀ẹ́ jù láyé àti lọ́run ó lóun nífẹ̀ẹ́ rẹ̀ débi pé kódà òun ò lè sọ wípé nǹkan báyìí lòun ò lè ṣe torí tiẹ̀ mo ní kí ló wá dé mo ní ṣé kìí ṣe ẹni yẹn ló fẹ́ ni ó ní kìí ṣe ẹni yẹn lòun fẹ́ ó nígbà tí àwọn wà ní iléèwé ó ní lòun àtọmọkùnrin yìí ó ní làwọn ti ń bá rìn àjò fẹ́ àwọn bò nígbà táwọn jọ bẹ̀rẹ̀ pé ọkùnrin tiẹ̀ kọ́kọ́ kọnu síyàn ó lòun lọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ dẹnu ìfẹ́ kọ̀ ó láwọn sì nífẹ̀ẹ́ ara àwọn nífẹ̀ẹ́ ara àwọn tóbi pé tí ìgbín bá fà ìkara wọn ó tẹ̀lé ni ó ní àmọ́ nígbà tó tó àkókò kan ó ní òun àti àwọn òbí ẹ̀ ó ní wọ́n kúrò nílùú ibi táwọn wà ó ní wọ́n rìnrìn àjò lọ sí òkè òkun ó léyìí ló fa ìpínyà láàrin òun àti arákùnrin yìí ó ní débi wípé arákùnrin yóò lè wá sí nàìjíríà òun náà rẹ̀ òun ò lè bínú láti nàìjíríà kó lóun fẹ́ fò lọ síbẹ̀ torí wípé òun náà ṣì wà lẹ́nu ìwé tó ń kà ní lòun náà fi lọ ó ní bí ìyá ṣe dé báwọn nù tó ti wípé àwọn lù sí kọ́ńtàtì láàrin ara wọn ó ní àmọ́ kò sí ijó tó jẹ́ wípé òun bá rántí ìgbà táwọn fẹ́ra àwọn ìfẹ́ táwọn fi bẹ̀rẹ̀ àti pé bóyá ó jẹ́ ọkùnrin tó wá bóun ló kọ́kọ́ kọlu sí òun tó kọ́kọ́ jẹ́ kóun tiẹ̀ mọ̀ téèyàn ń pè nífẹ̀ẹ́ ó ló jẹ́ nǹkan tó jẹ́ wípé ó gbilẹ̀ lọ́kàn òun ó nígbà tóun tí ó di wípé òun fẹ́ẹ́ jáde iléèwé gíga lòun pàdé arákùnrin míì ó ní ọmọkùnrin yìí ó ló tiẹ̀ gbìyànjú náà láti jẹ́ wípé kó gba ọkàn òun kó jèrè ọkàn òun ó ní àmọ́ bóyá níbi à ń ṣe ṣégeṣége bóyá ibi tóun ò ti fìfẹ́ hàn dáadáa pé bóyá òun náà ló fà á tó jẹ́ pé ìjà lẹ́ni ìjà lọ́la complain lẹ́ni complain náà ló fi jẹ́ kí arákùnrin yìí kó fi òun sílẹ̀ ó ní àmọ́ nígbà tóun ti wá parí iléèwé òun fi bẹ̀rẹ̀ iṣẹ́ débi wípé gbogbo àwọn tó ti ẹ̀jọ́ rẹ̀ ẹ̀hún gan ni wọ́n ti ṣègbéyàwó tí wọ́n ti márì tán ti ṣe gbogbo ẹ̀ èmi ti bímọ kan èyí tó jẹ́ pé ó ti ẹ̀kára mọ́ kínní tó tètè yára òun ti bímọ méjì ó léyìí náà ló fà á tó fi jẹ́ wípé àwọn òbí òun bẹ̀rẹ̀ sí ní pariwo léun lórí pé kí ló dé òun ní láti fẹ́yàwó òun ní láti ṣègbà ó ní kó tó di wípé òun wá pàdé arákùnrin tó fẹ́ òun sílé yìí ó ní àmọ́ bóyá torí wípé ọjọ́ ti ń lọ lórí òun àbí bóyá torí ariwo tí àwọn òbí òun pa léun lórí àti pé òun náà bóyá òun tún rò wípé kóun ó ṣàfáyé òun fẹ́ nìkan bóyá náà ló fà á tí òun fi fẹ́ arákùnrin yìí tó sì ti bá wọn ṣègbéyàwó ó ní àmọ́ ìyá àbàdàn ó ní ṣé ẹ mọ̀ pé deep down ọkàn òun
tán bá ní pé èèyàn nífẹ̀ẹ́ gbọ́bọ́yá 100% love pé òun ò ní sí ọkọ tóun fẹ́ yìí torí wípé ìfẹ́ ọkùnrin tí òun kọ́kọ́ fẹ́ yìí ó sì wà lọ́kàn òun débi wípé kò sẹ́ni tó lè dàbí ẹ̀ nínú ayé òun. Èmi gan ó ti ẹ̀ṣọ́ mi lọ́wọ́ torí ìṣẹ̀lẹ̀ náà wọ̀ lọ́pọ̀ bẹ́ẹ̀ mi ti ẹ̀kọ́ kan tí mo lè sọ pé àti wá gbọ́. Àmọ́ mo wá bi arábìnrin ìlérè wípé ṣé nǹkan tẹ̀ ń sọ ni wípé tí ọkùnrin tẹ́ ẹ ti kọ́kọ́ fẹ́ lákọ̀ọ́kọ́ yẹn bóyá ẹ̀kan tí ẹ pàdé ẹ̀ ṣalábàápàdé ẹ̀ ń sìn tí ó pàdé yín tó wá ní bóyá káwọn tún máa béèrè àníyàn lọ pé ṣé ẹ dá lóhùn ó ní tó bá jẹ́ wípé ó dé tó rí ìwọ̀n o sóun sì rí wípé ààyè gbà wọn láti jẹ́ káwọn máa béèrè ìfẹ́ àwọn lọ pé torí èèyàn tóun nífẹ̀ẹ́ tọkàntọkàn ni pé òun ò mọ̀ bá lọ́mọ yín ẹni tẹ́ wá fẹ́ sílé sì tó fẹ́ yín sílé tó ṣe ìgbéyàwó fún yín kí lẹ fẹ́ kí tiẹ̀ ò jẹ́ o ojú wo lẹ fẹ́ kó fi wọ́ àbí kí ni nǹkan tẹ́ ẹ lérò ó ní òun náà wàá lè sọ o àfi tí ìgbà náà bá dé lòun tó lè sọ ọ̀rọ̀ náà sọ sí mi lẹ́nu kódà ó buyọ̀ sí mo wá wò wípé àti wá gbọ́ irú ọ̀rọ̀ wo leléyìí ǹjẹ́ yìí tiẹ̀ ti rírù nǹkan báyìí rí àbí ẹ lérò wípé gbogbo obìnrin àbí gbogbo ọkùnrin náà ló máa ń ní ìfẹ́ àkọ́kọ́ fẹ́ ọkùnrin àbóbìnrin tí wọ́n pàdé ṣé gbogbo obìnrin náà ló máa ń ní lọ́kàn àbí gbogbo ọkùnrin ló ní lọ́kàn àbí ẹ lérò wípé obìnrin àkọ́kọ́ tàbọ́kùnrin àkọ́kọ́ téèyàn kọ́kọ́ bá ṣe ìfẹ́ bóyá ẹni tó tiẹ̀ kọ́kọ́ dẹnu kò tó kọ́kọ́ fìfẹ́ hàn yàn ǹjẹ́ ẹ lérò pé gbogbo obìnrin náà ni ọkàn wọn sì máa ń wà ńbẹ̀ àbí gbogbo ọkùnrin náà ni wọ́n sì máa ń rántí ìfẹ́ àkọ́kọ́ wọn àbí gbogbo obìnrin náà ló sì máa ń rántí ìfẹ́ àkọ́kọ́ wọn bóyá èyí náà ti rírú ẹ̀ rí àbí ẹ tiẹ̀ ti gbọ́ rí àbó tiẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn náà rí ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ kí ni ojú tí ẹ̀yin fi rí kí lẹ fi wò ó sí ṣé gbogbo obìnrin náà ló máa ń rántí ìfẹ́ àkọ́kọ́ wọn àbí gbogbo ọkùnrin náà ló máa ń rántí ìfẹ́ àkọ́kọ́ ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ kí lẹ rí sí eléyìí ojú òpó wa wà ń ṣíṣí bóyá ẹ̀yin náà ti rírú ẹ̀ rí abẹ́ ti ṣe alábàápàdé ẹ̀ rí abẹ́yìn gan fúnra yín ó tiẹ̀ ó máa ń ṣe yín bẹ́ẹ̀ bí pé bóyá ìfẹ́ àkọ́kọ́ yín òun náà ní kí ẹ fẹ́ ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí ní orí ètò gẹ́gẹ́ bí nǹkan tí arábìnrin yìí sọ yìí kí ni nǹkan tẹ́ ẹ rí sí àti ojú wo lẹ́yìn náà fi wò ó ẹ bá mi dá sí lórí ètò 07459353799 lẹ́lẹ̀ fi pè wọlé ẹ̀yin tẹ́ wà Nàìjíríà tàbí Europe +447459353799 náà lẹ́lẹ̀ fi pè wọlé nọ́mbà yẹn bẹ lójú ìwòran tẹ́ fi ń wò wáyìí ẹ̀rí ń bẹ ṣé gbogbo obìnrin náà ló máa ń rántí ìfẹ́ àkọ́kọ́ wọn àbí gbogbo ọkùnrin náà ló máa ń rántí ìfẹ́ àkọ́kọ́ wọn àbí ẹ ti rẹ́ni tó jẹ́ wípé bó ṣe wà nílé ọkọ àbí tó fẹ́ ìyàwó sílé ó sì rántí ìfẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ bá pàdé ṣé gbogbo obìnrin àbí ọkùnrin náà ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ìyá mi Mr. Becky wọ́n ní bẹ́ẹ̀ ni o you can't forget your first love pé ìfẹ́ àkọ́kọ́ téèyàn ní èèyàn lè gbàgbé ẹ̀ àtó ẹ ṣeun ìyá mi Fọláyẹmí Ọláoyè ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Rosemary wọ́n ní Nàìjíríà 58 years ó ga o Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wọ́kọ̀ ọ̀pọ̀ pé kí wọ́n sùn kí wọ́n jí dìde lójú oorun tí wọ́n wà kí Nàìjíríà kan jí dìde o lójú oorun tán wà ẹ ṣeun ìyá mi Rosemary ojú òpó wa ó ti wà ní ṣíṣí báyìí ẹ bá mi dá sí i ṣé gbogbo obìnrin náà ló máa ń rántí ìfẹ́ àkọ́kọ́ wọn ṣé gbogbo ọkùnrin náà ló máa ń ṣe bẹ́ẹ̀ ìfẹ́ àkọ́kọ́ tóbìnrin àbọ́kùnrin bá kọ́kọ́ pàdé yìí ṣé ó nípa kan tó máa ń kó nínú ìgbésí ayé ọkùnrin àbóbìnrin ẹ̀yin èèyàn mi torí pé àwọn nǹkan báyìí òun náà la ti ń rí báyìí tó jẹ́ wípé ó fẹ́ máa mú ẹsẹ̀ ìdílé ó fẹ́ máa mú yẹ̀ díẹ̀díẹ̀ táwa náà sì ń wá wípé ọ̀nà àtúnṣe tá a lè máa ṣe sílé aláyọ̀ tí òfin ní bàjẹ́ ẹ̀yin èèyàn mi lórí ètò rẹ̀ ẹ bá mi dá sí ojú wo lẹ fi wò ó tàbí tẹ̀yin náà rí sí ẹ bá mi dá sí lórí ètò.
àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àáká síta fún nǹkan sẹ́yìn náà bá rí ìyá mi wọ́n sọ wọ́n ní ìfẹ́ àkọ́kọ́ èèyàn ò lè gbàgbé ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ lórí gẹ́gẹ́ bí nǹkan tí arábìnrin tí àgbọ̀rọ̀ rẹ̀ wáyé tó náà sọ yìí. Ẹ̀yin náà rí tẹ̀lé sọ sí i torí pé nǹkan tó ń ṣe arábìnrin yìí púpọ̀ rẹ̀ ó lè máa dá ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì náà láàmú tọkọ wọn ò sì ní mọ̀ nǹkan tí ń fa wàhálà tí ń dájà lẹ́nu ilé tọkọ ò ní mọ̀ nǹkan tó ń fa ìkórira tàbí tí ń fa wàhálà obìnrin míì náà sì rèé ó lè mọ̀ wípé nǹkan yìí péye náà ní fa wàhálà nù ilé tàbí tó ń dágbọ́n mi sí omi ò tó lẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ obìnrin mi ò mọ tiẹ̀ wọ́n pé ọkọ òun kò fẹ́ràn òun kò ṣe gbá kò ṣàwo kì í fẹ́ rí òun kì í fẹ́ ǹjẹ́ ẹ tiẹ̀ mọ nǹkan tó ń farú nǹkan báyìí ǹjẹ́ ẹ tiẹ̀ mọ nǹkan tó wà lọ́kàn rẹ̀ tó fi ń hùwà bẹ́ẹ̀ sí wa ọkọ mi náà mọ sọ pé ìyàwó òun bọ́n bá sọ ilé báyìí inú ó ti bí bọ́n bá ṣe báyìí inú ó ti bí ǹjẹ́ ẹ tiẹ̀ mọ nǹkan tó fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí lórí ètò Fọláyẹmí Ọláoyè ẹ̀ṣẹ́ wọ́n ní first love is very strong and hard to forget pé nǹkan tó lé ní ìfẹ́ àkọ́kọ́ ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣòro gbàgbé Mr. Becky wọ́n ní it happened to a very good friend of mine wọ́n ní kó ti ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ àwọn rí pé nǹkan tá à ń sọ yìí ó ti ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ àwọn rí wọ́n ní she was in a serious dilemma problem wàhálà tó jẹ́ wípé ẹ̀yin náà wá wò ó ọ̀rẹ́ wọn wọ́n ló ti ṣẹlẹ̀ sórí àwọn oníṣẹ́ jẹ́ pé inú wàhálà ńlá nírú èèyàn bẹ́ẹ̀ wà àwọn nǹkan tá à ń sọ yìí àwọn ẹlòmíì kàn lè máa wò pé kí ni ìyá àbàdàn tiẹ̀ gbé wá yìí kí ni nǹkan tọmọbìnrin yìí ń sọ yìí àwọn nǹkan tó jẹ́ wípé a lè fọkàn sí a lè ronú débẹ̀ pé akílódé tí inú ilé òtòrò débẹ̀ bí ìyọkọ ṣe ń wálé ní wá parí ìjà nìyá ìyàwó ọmọ wá lọ́la wá parí ìjà pásítọ̀ gbó wà lọ́la àáfà àgbó pè wọ́n sí ìdàkọ́gbọ́ pé àáfà wa báyìí báyìí ni kíní kankan báyìí lànà bí sọ kíní kan àrínú bí lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé irú ọkùnrin bẹ́ẹ̀ ò ní lè sọ síta irú obìnrin bẹ́ẹ̀ kò ní lè sọ síta torí yóò mọ̀ pé àti wá gbọ́ bóòlù ó ṣe fẹ́ sọ orúkọ báyìí tí wọ́n gbọ́ ó sì jẹ́ wípé òun gan ni ò jẹ́ kí ìdílé wọn tòrò ẹ̀yin èèyàn mi ẹ bá dá sí lórí ètò ṣé nǹkan tárábìnrin yìí wí yìí ṣé ẹ̀yin náà ti kófìrí ẹ̀ rí abẹ́tẹ̀ ti ṣe alábàápàdé ẹ̀ rí ẹsẹ̀ ti gbọ́ abọ́tì ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn gan rí àbí nǹkan tóbìnrin yìí sọ ṣe é lérò wípé ó kù díẹ̀ káàtó gbẹgbẹ́yà lẹ́yìn ìgbà tó ti lọ́kọ kò yẹ kó tó ṣerú ẹ̀ mọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá dá sí lórí ètò. ó máa fẹ́ ọmọ ogun mi. ó máa ń pàdé bàbá jíde ọ̀rọ̀ yóò fẹ́. ó máa ń fẹ́ jíde. ojú òpó wa wà ní ṣíṣí láti pè wọlé láti bá mi dá sí lórí ètò bẹ́ẹ̀ náà ní nǹkan tẹ́ fẹ́ sọ sí ní nǹkan tá a gbé wá lábala ìdílé aláyọ̀ náà rèé ẹ̀yin èèyàn mi. ìyá mi Mr. Becky wọ́n ní bó ṣe wà ní obìnrin bẹ́ẹ̀ náà ló wà lọ́kùnrin pé ó wà bẹ́ẹ̀ ni pẹ̀lú láàrin ọkùnrin àti obìnrin náà.
lẹ ṣe lérò pé irú ìdílé bẹ́ẹ̀ lè nísinmi bóò nínú ilé bẹ́ẹ̀ ṣe lè sinmi náà ṣe lè nífọ̀kànbalẹ̀ nínú ìgbéyàwó ọ̀hún. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní máa ń bẹ lọ́kàn ọkùnrin lọ́kàn obìnrin tó jẹ́ wípé wọn èlé sọ síta tó sì ń jẹ́ wípé nǹkan tí ń dààmú ìdílé tó ń dààmú márèèjì wọn nù. bẹ́ẹ̀ ni ẹni Saheed náà wí yìí pé okùn ìfẹ́ kò dàbí ìtàkùn rárá. àwọn Yorùbá tí wọ́n bọ̀ tó ní ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ṣe wọ́n parọ́. aago mẹ́sàn-án náà ló kù ìṣẹ́jú méjì láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV. tàbọ́kùnrin tírù nǹkan báyìí bá wá ń dà láàmú tó ń ṣe ẹ dákun kí lẹ lérò pé ọ̀nà àbáyọ fúnrú nǹkan báyìí sórí irú nǹkan tó ń ṣe arábìnrin yìí kí lẹ lérò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ fún àwọn tó wà nínú situation báyìí fún àwọn tó wà nínú wàhálà báyìí kí ni ọ̀nà àbáyọ sírú ìṣòro báyìí ọkùnrin tó jẹ́ wípé wọ́n kọ́kọ́ pàdé agbóbìnrin tó kọ́kọ́ pàdé àmọ́ tó jẹ́ wípé wọn àti ẹ̀ pàdé ẹ̀ mọ́ tó sì ń affect marriage míì tí wọ́n wá wà nínú rẹ̀ kí lọ́nà àbáyọ kí lẹ lérò pé wọ́n lè ṣe sí i. bàbá mi Edward Wálé bàbá abẹ wọn ní my sister ọ̀rọ̀ pọ̀ nídìí ẹ̀ ẹ ṣeun bàbá mi wọn lọ́rọ̀ pọ̀ nídìí ẹ̀ o pété àbádé àwọn ọ̀tún wò kódà ilẹ̀ ọ̀rẹ́. Bàbá mi ẹ ṣeun wọn náà mà tí wọ́n no time to explain but my people will understand ẹ ṣeun bàbá mi. ìgbéyàwó ṣe kókó làwọn òwe ọmọ bíbí ní ṣe pàtàkì. ìgbéyàwó ṣe kókó làwọn òwe. kí ni ọ̀nà àbáyọ sírù ìṣòro báyìí bọ́kùnrin bá ń bẹ́nu ẹ̀ àbí tóbìnrin bá ń bẹ́nu ẹ̀. tó jẹ́ wípé ìrántí ìfẹ́ àkọ́kọ́ wọn kò jẹ́ kí márèèjì míì tí wọ́n wà kò jẹ́ kó tòrò kò jẹ́ kí fọkànbalẹ̀ ó wà ń bẹ̀ kò jẹ́ kí ìdílé náà kó jẹ́ ìdílé rere kó jẹ́ ìdílé aláyọ̀ ẹ̀yin èèyàn mi kí ni ọ̀nà àbáyọ sírù ìṣòro báyìí. ẹ ṣe ọmọ dúpẹ́ ìwọ̀n ní nice topic àdúpẹ́. àwọn olówó ìyá lọ́dún tó bá ti bẹ̀rẹ̀ ìyàwó ẹ̀ náà láàárẹ̀ jòjòló. ìgbéyàwó ṣe gbogbo láyé ọmọ bíbí náà ṣe pàtàkì. ìjà ní wà fẹ́ o ìjà ní wà fẹ́. ìjà ní wà fẹ́ o ìjà ní wà fẹ́. ẹ̀fọ́ tó wù ní wọn bá lọ lè làkàjẹ́ ẹ̀fọ́ tún látàtó. ìjà ní wà fẹ́ o ìjà ní wà fẹ́. ẹ bá dá sí lórí ètò 07459353799 náà ló wojú òpó yìí ọ̀nàrẹ́bù adébáyọ̀ olúwaṣèyí adébọ́lá paul ẹ káàbọ̀ sórí ètò elijah kúwì ẹ káàbọ̀ sórí ètò yìí kí ni ọ̀nà àbáyọ sí irú nǹkan báyìí tí ọkùnrin àbóbìnrin bá wà nínú ìṣòro pé inú márèèjì tó wà kò sí ìfẹ́ rẹ̀ ń bẹ torí wípé ìfẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ bá pàdé ó sì ń bẹ lọ́kàn àyà rẹ̀ àmọ́ torí wípé òun àti ìfẹ́ àkọ́kọ́ ẹlòmíì ó lè jẹ́ wípé wọ́n yára wọn patara ẹlòmíì ó lè jẹ́ wípé wọ́n yára patẹ̀mí kí irú ẹni bẹ́ẹ̀ kó ti dolóògbé tàbí kí irú ẹlòmíì káwọn òbí ó yarí pé ò lè fẹ́ ọmọ mi kọ́ ló fẹ́ àmọ́ tó jẹ́ wípé ìfẹ́ yẹn dẹ̀ jinlẹ̀ láàrin àwọn méjèèjì
tó jẹ́ pé nígbà tí wọ́n padà lọ fẹ́ lòmíì ó ń da ìgbéyàwó wọn láàmú sórí wípé ìfẹ́ wọn wà níbì kan. Tí nǹkan bá rí báyìí kí là á ṣe sí i, kí lọ́nà àbáyọ fúnra àwọn tó wà nínú ìṣòro báyìí. Adéyẹmí Adédèjì ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀yàwó bá bí wọn bọ́ sọ̀rọ̀ kan. Kíákíá bọ́ bí wọn bọ́ sọ̀rọ̀ kan. Ẹ̀rọ jẹ́ ká bọ̀ bá bọ̀ lórí. Kíákíá bọ́ bí wọn bọ́ sọ̀rọ̀ kan. Ẹ̀rọ jẹ́ ká bọ̀ bá bọ̀ lórí. Kíákíá bọ́ bí. 07459353799 náà ló gbé pè wọlé fún àwa tá a wà ní ìlú UK, àwa tá a wà ní Nàìjíríà tàbí Europe a lè pè wọlé sórí WhatsApp wa lórí +447459353799. mo ní bí ìṣẹ́jú márùn-ún sí i ní abala ìdílé aláyọ̀ yìí, mo ní bí ìṣẹ́jú bíi márùn-ún sí i lábala ìdílé aláyọ̀ kó tó di pé ń bọ̀ sí abala tó kẹ́yìn lórí ètò tá a pè ní abala àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Mo níbi ìṣẹ́jú márùn-ún sí lábala yìí, bóyá ẹ fẹ́ pè wọlé àbẹ́yìn náà ní kọ̀ọ̀kan tẹ́ ẹ fẹ́ sọ fún wa kí lọ́nà àbáyọ sírù nǹkan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ilé náà ló ń bá àdójúkọ irú nǹkan báyìí pàdé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ni wọ́n ń dojúkọ irú ìṣòro báyìí tí ìyàwó ò ní mọ tí ń fa wàhálà nínú ilé, ọkọ náà ò ní mọ tí ń fa wàhálà nínú ilé. Kíákíá bọ̀ bí wọn bọ́ sọ̀rọ̀ kan. Ṣọ̀lẹ́ mi yá sálọ ẹ̀dùnú láyé mi. Ọba kó ojú mẹ́rin ṣàyíjì. Ọkọ̀ ló bá ṣáyà ẹ̀ kó bá bàyá ló bá yọ ọkọ̀ ẹ̀ kó tẹ̀lé o. Ó sì bá olóòrìn ọ̀la o. Ẹ ṣeun Fọláyẹmí Ọláoyè, wọ́n ní she should try to take off her mind from it and think about building up her home. I'm a living example. Tó ẹ ṣeun ìyá mi, ojú òní tì yín. Fọláyẹmí wọ́n ní kó gbìyànjú láti gbé ọkàn rẹ̀ kúrò ńbẹ̀, kó mú ọkàn rẹ̀ kúrò ńbẹ̀ pátápátá, kó máa wá ronú bí ó ṣe gbé inú ilé inú márèjì tó wà ní ìsìn, bí ó ṣe gbé márèjì ọ̀hún tí ó mú dúró dáadáa, tí ó bíùdì ẹ̀ tí ó mú dúró ṣinṣin, pé torí pé àwọn náà ti jẹ́ ìlú àpẹẹrẹ bẹ́ẹ̀ rí. Tó ẹ ṣeun ìyá mi Fọláyẹmí, ojú òní tì yín. Sí ọ̀rọ̀ ọbẹ̀ yàtọ̀ ní wọn padà lásìkò. Ẹnikẹ́ni náà ni ó fojú lù ó bá jọ ó bá jẹ bí. Bàrẹ̀ ẹnikẹ́ni tó fẹ́ tún ọ̀ká bàrẹ̀ ẹni tó fẹ́ tún ọ̀ká. Ó bá ń bàyàwó ẹgbẹ́ kan fún ọkọ̀. Gbogbo rẹ́jọ fún ìyàwó. Ẹbí alíkọ́ máa ní ṣe ìjà. Ẹ bá dá sí i lórí ètò yìí, ìtẹ́ iná bá mọ̀ tó jẹ́ ọ̀nà àbáyọ sírú nǹkan báyìí, gẹ́gẹ́ bí ìyá mi Fọláyẹmí ṣe wí pé ọ̀nà àbáyọ náà ni pé kò gbé ọkàn ẹ̀ kúrò ńbẹ̀ pátápátá. Àmọ́ ṣé nǹkan tó rọrùn náà ni bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi. Torí ìyàwó tuntun torí ìyàwó tuntun tọ́kọ bá sì fẹ́ràn. Àjọkọ̀ lójú ẹ̀sùn sún wọn lágbódógbó. Màálùú kékeré sún wọn lẹ́gbọ̀ọ́. Ìyàwó tuntun tọkọ ṣẹ̀ṣẹ̀ gbé lójú ọkọ̀. Ẹ ṣeun ìyá mi Mr. Becky, wọ́n ní both of them should communicate between is very important. I believe if the husband love her wife, he will understand her perfectly. Wípé káwọn méjèèjì kí wọ́n communicate, kọ́ bára wọn sọ̀rọ̀ dáadáa, pé tí wọ́n bá bára wọn sọ̀rọ̀ pé ọkùnrin yìí á lè fi òye, á lè gbọ́yàwó ẹ̀ yé dáadáa láti lè jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ sí kí ó lè níyànjú, kí ilé wọn kó lè tòrò. Wọ́n nítorí pé ó ṣe pàtàkì láàrin àwọn méjèèjì kí wọ́n mọ bára wọn sọ̀rọ̀ lóòrèkóòrè. Àjẹkó wà ń bẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ ìyá mi Mr. Edward Wale, wọ́n ní I knew that my mother and father on the line we have a lot of enlightening us, but my contribution is that never let your husband or wife knew your ex. Otherwise,
problem will continue. ẹ ṣeun bàbá abẹ wọ́n ní nǹkan táwọn lè sọ ni wípé àwọn bàbá àti màmá tó ń bẹ lórí ètò pé wọ́n lè mọ nǹkan táwọn ń sọ yìí dáadáa wípé tí wọ́n tún lè ṣàlàyé ẹ̀ fún wa dáadáa torí wípé ọkùnrin ọkọ àtìyàwó wípé ó yẹ kí wọ́n gbọ́ra wọn yé débi wípé ìyàwó kò gbọ́dọ̀ jẹ́ kí ọkọ kó mọ ẹni tó ti ń fẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìyàwó náà sì rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kí ọkọ rẹ̀ kó mọ ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ torí pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ àmọ́ dá wàhálà lẹ̀ nínú ìgbéyàwó. ẹ ṣeun bàbá mi Edward Wálé bàbá bẹ̀ ṣe mo dúpẹ́ fún bẹ́ẹ̀ náà tún ṣe là á lọ́yẹ fún àwọn èèyàn wa ẹlòmíì rèé ìyàwó tó ti fẹ́ rí yóò mọ̀ ọ̀nà ká ẹni a máa sọ fún ìyàwó ex mi nìyẹn ex mi nìyẹn bí mo sọ fún ẹlẹ́dì tí mo fẹ́ ló ń lọ tí mo fẹ́ tẹ́lẹ̀ ló ń lọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ó lè mọ ọba ìyàwó nú jẹ́ ìyàwó náà rèé ó ti rí ex ẹ̀ tó ti fẹ́ rí a máa sọ fọ́kọ ẹ̀ báwo ni lágbájá ọkọ máa wọ tani ó mọ ṣe bí ex mi ti máa ń sọ fún ẹni mú kí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ àmọ̀dá wàhálà sílẹ̀ nínú ilé ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi Edward Wálé àdúpẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní Yorùbá sọ wípé ìmí kiri ní etí àwo gbẹ̀gìrì bí ojú bá kúrò ńbẹ̀ ọkàn ò lè kú o torí pé ó bá ti ṣe irú ẹ̀ bọ́kọ bá ti rí ìjọba rí àbí tíyàwó bá rí ẹ̀rí pé bẹ́ẹ̀ lọ́kàn rí ó mọ̀ lárí ìjọ wọn bá ti ní gbólóhùn àsọ̀ báyìí yóò mọ̀ ní òkùnkùn lẹ́bi nígbà tó ti lè fi girlfriend nígbà tó ti lè fi ex girlfriend yẹn hàn mí nígbà tó ti fi ex boyfriend yẹn hàn mí èwo gbogbo orú nǹkan bẹ́ẹ̀ kò ní jẹ́ kí ilé ó tòrò ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ní abala ìdílé aláyọ̀ náà rèé àwọn èèyàn wọn ti bá wa nà ń bẹ ní oríṣiríṣi ọ̀nà bóyá tabáṣẹ̀rẹ́ ni tó sì fẹ́ pè wọlé láti bá wa dá sí bóyá àwọn náà ní gbólóhùn kan méjì tí wọ́n fẹ́ bá wa sọ sí olórí pé àbọ̀ sí abala tó kẹ́yìn ní orí ètò abala tó kẹ́yìn náà ní abala àṣà wa abala àṣà àti ṣe ilẹ̀ Yorùbá níbi tá a ti máa ń gbé tá a ti máa ń gbé àṣà wa lárugẹ ibẹ̀ náà láti máa ń sọ àwọn ìtàn lóríṣiríṣi ní ilẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn mi abala tó kẹ́yìn lórí ètò yìí náà ní abala àṣà wa àti ṣe ilẹ̀ Yorùbá ẹ tún wà kan fìdílé kẹ́ẹ̀fìdílé nǹkan ká tún jọ gbádùn abala yìí tí ṣe abala àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ẹ ṣeun ìyá mi Sùnbọ̀ má tẹ̀ káàbọ̀ sórí ètò Victor John ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bá a ti wí ọ̀rọ̀ náà ni arábìnrin ti gbọ́ wípé kí wọ́n mójú wọn kúrò kọ́ mọ́kàn wọn kúrò pé kí wọ́n lè fi ìfọ̀kànbalẹ̀ gbé ilé ọkọ tí wọ́n wà ní ìsìn wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló máa ń ṣe tó yẹ pé ìfẹ́ àkọ́kọ́ wọn kì í lè gbàgbé ẹ̀ torí pé ìfẹ́ tó kọ́kọ́ ní ni àmọ́ tá a bá sì wá fẹ́ lòmíì ká gbìyànjú ká tiraka láti jẹ́ kí ọkàn wa kúrò ńbẹ̀ ká lè fi àyà balẹ̀ ìfọ̀kànbalẹ̀ gbé ilé ọkọ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ gbé níyàwó tàbí tá a ṣẹ̀ṣẹ̀ relé ọkọ kí ìfọ̀kànbalẹ̀ ó lè wà níbẹ̀ kó má máa sí gbọ́n mi sí omi ò tó kí ìdílé wa kó lè di ìdílé aláyọ̀ kó lè di ìdílé rere òun náà ni àwa wà fún ní orí ètò yìí ọlọ́run ọba yóò gbàdúrà ilé wa ò ní bàjẹ́ ilé wa ò ní dàrú ẹbí wa ò ní dàrú ìdílé wa kò ní dilé ẹkún kò ní dilé òṣè lágbára ọlọ́run gbogbo àwọn tó ṣẹ̀wánú ìgbéyàwó náà rẹ ọlọ́run ọba yóò fi àdùn sí fún wọn ilé wọn ò ní dàrú lágbára ọlọ́run ká gbọ́ra wa yé ká fìfẹ́ òtítọ́ fẹ́ra wa ká fẹ́ra wa tọkàntọkàn tinútinú ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi abala tó kẹ́yìn lórí ètò yìí òun náà ni abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala àṣà wa náà lákàn lù báyìí labala tó kẹ́yìn lórí ètò náà ẹ máa bá mi bọ̀ mò ń bọ̀ náà. ìrọ̀lẹ́ ń gba Yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun àtẹ́wọ́ labálà a ò mẹ́ni tó kọ́ ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun àtẹ́wọ́ labálà a ò mẹ́ni tó kọ́ ìrọ̀lẹ́ ń pa Yorùbá ò lè parun. tó ẹ
ṣeun ẹ̀yin èèyàn mi Yorùbá ò lè parun àṣà wa bẹ́ẹ̀ ni kò lè parun torí pé àtẹwọ́ náà labánà àwọn ẹni tó kọ́ òun náà ló fi dá wa lójú pé àṣà wa àti ṣe wa nílẹ̀ Yorùbá kò lè parun láéláé. Ẹ jẹ́ káwa náà ká máa gbé àṣà wa lárugẹ àti má jẹ́ kí àṣà wa parun. Ọwọ́ èmi àti náà ló wà nípa wípé ká máa gbé àṣà wa lárugẹ. Èdè Yorùbá ẹ jẹ́ á gbé lárugẹ, àṣà wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ á gbé lárugẹ. Nípa tá a bá ń kó àwọn ọmọ wa ní èdè wa, pàápàá àwa tá a wà lókè òkun, ẹ jẹ́ ká máa kó àwọn ọmọ wa lédè Yorùbá. Àwọn nǹkan tí ò lè jẹ́ kí àṣà wa parun leléyìí nípa káká àwọn ọmọ wa láṣà, ká kọ́ wọn lédè, ká má gbàgbé ilé, ká má gbàgbé orírun wa níbi tá a ti bí wa, ibi tá a ti ṣẹ̀ wá wá, ká má gbàgbé ibẹ̀. Àwọn nǹkan tó lè jẹ́ kí àṣà wa rèé kí ó tọ́jọ́, kí àṣà Yorùbá kó má bàa parun. Àṣà Yorùbá ò ní parun o. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe sọ Yorùbá, ẹ jẹ́ ká kọ́ wọn bí wọ́n ṣe kí ni. Bọ́mọkùnrin bá jí kó dọ̀bálẹ̀ kó kí àwọn òbí ẹ̀, bọ́mọbìnrin bá jí kó kúnlẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì kó kí ìyá rẹ̀. Òun náà nìkan tó wà nínú àṣà wa, ká kọ́ wọn bí wọ́n ti ń ṣe, wọ́n ti wùwà, bá a ti múra láwùjọ tí mo ń wu ni tí ó fi yé ni tọmọ Yorùbá àtàtà tí wọ́n rí báyìí pé ọmọ Yorùbá àtàtà lélẹ́yìí. Ẹ má jà káṣà aláṣà, ẹ má jà gbàṣà aláṣà wọ̀. Gbogbo àwọn nǹkan tí kì í ṣàṣà wa, tí kì í ṣe tiwa nílẹ̀ Yorùbá làwọn ọmọ wa láti mú mọ́ra wọn. Ẹ jẹ́ ká gbàṣà wa lárugẹ, ẹ má jẹ́ kí àwọn elédè míì kí wọ́n kó àṣà wa lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwọ̀ funfun ni wọ́n lọ sí ìlú wa tí wọ́n lọ ń kó àṣà wa. Gbogbo èmi ní ìlú lúlù ní ẹ̀sà pípè ní ewì kíké ní gbogbo ẹ̀ làwọn ìlú míì náà ti ń lọ tí wọ́n lọ ń kọ́ torí wọ́n mọ̀ pé àṣà Yorùbá àṣà tó dùn sí gbọngbọn tó kán sínú ẹ̀ ní. Ẹja rántí ilé ẹja gbàṣà wà lárugẹ torí pé ẹni tó sọ lẹ́nu sàpò ìyàkọ́ ẹ má jà jọ ọmọ tó jẹ́ wípé òun fọwọ́ òsì júwèé lé bàbá rẹ̀. Ọlọ́run ọba yóò jẹ́ kí àṣà wa kí ó pẹ́ títí, àṣà wa ò ní parun. Ẹ káàbọ̀ padà sórí ètò lábala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, níbẹ̀ náà la wà yìí. Ìtàn wa tá à ń bá bọ̀ ní ìjẹjọ́, òun náà ni ìtàn tí à ń bá bọ̀ tá a pè ní ọmọ náà jáfáfá. Ọmọ náà jáfáfá ìyẹn nínú ìwé ìtàn wa tá a pè ní ọdún àyàkọ. Ọdún àyàkọ òun náà ni ìwé ìtàn wa tá à ń kà. Àkórí èyí tá à ń kà lórí ìtàn lónìí òun náà ni ọmọ náà jáfáfá tá a bẹ̀rẹ̀ láti ìjẹjọ́. A máa tẹ̀síwájú báyìí ní orí ìtàn náà fún ẹ̀yin tẹ́ bá ń bá wa bọ̀ ní ìjẹjọ́ ní orí ètò yìí. Ẹ ṣeun bàbá mi Edward Wálé, wọ́n ní ẹ ṣé ìyá mi Sùnbọ̀ Mátì, ẹ ṣeun Victor John, Fúnmiláyọ̀ Sàláwù, Fọláṣadé Adébísí, Noah Àwòfẹ́, Akéwùṣọlá JP, ẹ ṣeun mo kí yín káàbọ̀ sórí ètò. A máa tẹ̀síwájú ní abala ìtàn náà tá ń bá bọ̀. Ibi tí àforí ẹ̀ tì sí ń jẹjọ́ òun náà níbi tí àwọn olùkọ́ níbi tí Rọ́lákẹ́ ti sọ fún àwọn òbí rẹ̀ wípé àwọn olùkọ́ wọn náà ni wọ́n fi orúkọ ọ̀hún sílẹ̀ fún ìdánwò tí àwọn òbí rẹ̀ sì yarí pé kò sówó látàrí àárẹ̀ tí ń ṣe ìyá Rọ́lákẹ́. A máa tẹ̀síwájú lónìí. Adékilẹ̀ ta ni ó pèsè fún ọ tí òun fẹsẹ̀ janlẹ̀, àbí o ṣí ogun lọ ni kí o má ṣe pé èyí tí wọ́n ní kí o fi, àbí o ṣí ogun lọ ni kí o má jẹ́ pé èyí tí wọ́n ní o fi wẹ̀ ìyún náà ló gbé mu. Ẹ̀yin náà mọ̀ pé tóbi bá ń bọ́ ọmọ wípé ọmọ bá ń jẹsẹ̀ mọ́lẹ̀ àwọn òbí wa ó mọ ní àbára rí ọ̀yá àbí nǹkan ṣe ọ́. Òun náà ní nǹkan tí bàbá Rọ́láyọ̀ tí ó ń sọ fún ọmọ rẹ̀. Ọwọ́ ta ni àwọn olùkọ́ rẹ ti gba àṣẹ, tàbí àwọn wo ni yóò bá ọ san owó iléèwé? Mo ti wí fún ọ tẹ́lẹ̀ pé èmi kò ní ṣe àṣedànù tí ò ń tọ́ ọmọbìnrin ní iléèwé. N kò lè jẹ́ kí ọmọ kan wá ka ààbò ẹ̀kọ́ kó sì fi oyún ẹ̀sín parí rẹ̀. Ẹ mọ̀ wípé gbogbo nǹkan báyìí á máa ṣẹlẹ̀ sáwọn òbí wa tó bá ti jẹ́ ọmọ obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n nígbàgbọ́ nínú ọmọ obìnrin láti kàwé tẹ̀síwájú
pé ọmọbìnrin ó gboyún ni tàbí ilé ọkùnrin ni ó ti lọ lo gbogbo ẹ̀kọ́ náà. Púpọ̀ nínú àwọn òbí wa náà ni wọ́n máa ń gbé irú ìgbésẹ̀ báyìí. Ẹ ṣé bàbá mi Edward, ẹ ṣé. Láyé níbí kọ́ kò sí lámọ̀ ṣe lẹ́fọ̀ọ́ ìbòlò yóò ṣe rùgbẹ́ kan ní tàbí ta ni ó fẹ́ fi tirẹ̀ jó. Bóbìnrin bá ka mìtìtì ilé ìdáná ọkùnrin ni yóò parí rẹ̀ sí. Ẹ̀ṣẹ̀ tí ń gbọ́ kí ni mò ń wí pé nǹkan tí àwọn bàbá wa máa ń kà á sínú. Àgbò ni yóò sì dádìyẹ àti pé balógun owó níwọ̀n tí ń gbé àpótí ìbò. Kò sì ní pẹ́ tí alága ìjọba ìbílẹ̀ wa ó ti ṣe ìlérí pé ní kété tí òun bá ti wọlé ní iléèwé kíkà àti ẹ̀kọ́ yóò dọ̀fẹ́ fún tẹrútọmọ ìbílẹ̀ wa. Borí bá bá ọ ṣe tí o fara burúkú balẹ̀ dìgbà náà á jẹ́ pé o jẹ tẹ́tẹ́ ìwé kíkà nìyẹn. Rọ́láyọ̀ bú sẹ́kún gbẹ́ẹ́ ó kúnlẹ̀ ó ní ẹ dákun bàbá mi, kí ni yóò wá ṣẹlẹ̀ tí balógun owó níwọ̀n kò bá wọlé? Ó jẹ́ tètè fi ààwẹ̀ kún àdúrà rẹ̀ láti wákàtí lọ kó lè wọlé, bí bẹ́ẹ̀ kọ́ ó ti kàwé tán nìyẹn. Ó dára náà, mo ṣe ìlérí pé n kò ní dójú tì yín bí ẹ bá rán mi ní iléèwé. Rọ́láyọ̀ ló ń sọ bẹ́ẹ̀ fún bàbá rẹ̀. Bàbá rẹ̀ ní mo ti gbọ́, ṣùgbọ́n mo fẹ́ kí ìwọ náà ṣe é nínú iṣẹ́ náà, kí o lọ ronú sí irú ọjà tí o fẹ́ máa tà fún ọdún 2 gbáko. Lẹ́yìn ọdún 2 tí o kò bá dójú ti ara rẹ, èmi náà yóò wá wọ̀rọ̀kọ̀ fi ṣe àdá lórí ọ̀rọ̀ iléèwé gíga. Rọ́láyọ̀ dìde lórí ìkúnlẹ̀ pẹ̀lú ìbànújẹ́. Ó wọ inú ìyẹ̀wù lọ. Àwọn ẹ̀gbọ́n Rọ́láyọ̀ 4 tí wọ́n ti parí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣáájú rẹ̀ ni wọ́n ti kúrò ní ìlú Ayégbẹ̀gẹ́ lọ sí ìlú òkèrè. Bàbá wọn ti yọ̀ǹda wọn fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú àdéhùn pé wọn yóò wá iṣẹ́ kọ́ lẹ́yìn ìgbà díẹ̀ tí wọ́n bá ti ṣe ọmọ ọ̀dọ̀. Èyí gan ni Rọ́láyọ̀ kò fẹ́ kí ó ṣẹlẹ̀ sí òun, tí ó fi di Akíntọ́lá takú sí bàbá rẹ̀ lọ́rùn. Síwájú àsìkò yìí ni bàbá Rọ́láyọ̀ ti pinnu lọ́kàn rẹ̀ pé Kọ́láwọlé, Gbọ́lábọ̀ àti Ọlákúnlé ni òun yóò fi dá oko ìwé kíkà. Àwọn ni ọmọkùnrin tí yóò gbé orúkọ ẹbí ga lẹ́yìn wá ọ̀la. Ẹ̀yin èèyàn mi, ọ̀pọ̀lọpọ̀ òbí náà ni wọ́n ń ṣe irú àwọn àṣìṣe báyìí pé ọmọkùnrin làwọn lè rán lẹ́kọ̀ọ́, àwọn ò lè rán ọmọbìnrin. Àmọ́ láyé ìsìn tá a wà yìí, kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe? Ẹ̀yin èèyàn mi, ta ni yóò fi tirẹ̀ jọ tí kò bá bọ́kọ sá lọ? Tàbí tí a bá wí pé ọmọ tí a kò kọ́ ni yóò gbé ilé tí a bá kọ́? Tàbí tí ọmọbìnrin wa ni bí ó bi ara rẹ̀ léèrè, kò sì sí ìdí pàtàkì kankan tí yóò fi sọ ara rẹ̀ di kúmólú nínú ilé mi. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá sì ti wí pé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Mo ti bí ọmọkùnrin, níyìí ni ó sì dúró dè tí òun rí irú ara rẹ̀ tí yóò fi rú ara rẹ̀ dá láàrin ọdún 2. Ṣé ilé kúkú làpótí ń jókòó dèdí? Àràkàrà tó bá sì wú kó fi ara rẹ̀ dá. Bí gbogbo nǹkan bá yí padà, báyìí ni wọ́n ṣe nǹkan mi, kò lè yí padà láéláé. Èyí náà ni nǹkan tí bàbá Rọ́láyọ̀ tí ó fẹnu tì sí. Àbẹ́ẹ̀rí nǹkan báyìí, kí Ọlọ́run ọba kó ṣàánú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa náà ni wọ́n máa ń nírú àwọn nǹkan báyìí ní ọkàn wípé àwọn ò lè rán ọmọbìnrin ní iléèwé, pé ọmọkùnrin làwọn lè rán ní
iléèwé gíga. Níbí yìí náà ni bàbá Arọ́láyọ̀ fi ẹnu ẹ̀ tì sí o wípé òun ò lè rọmọ ní iléèwé gíga. So ẹ̀yin èèyàn mi ṣé bẹ́ẹ̀ náà ló wá rí láyé òde òní? Ṣé láyé òde òní kí lọkùnrin ṣe sóbìnrin ò lè ṣe? Bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí, bó bá sì jẹ́ pé bẹ́ẹ̀ kọ́, nígbà tó wá dijọ́ mẹ́jọ á ti mọ tẹ̀síwájú lórí ìtàn yìí. Àwọn níbi tí bàbá Arọ́láyọ̀ tó sì fẹnu ẹ̀ tì sí rèé. Bó bá wá dijọ́ mẹ́jọ tá a tó wá fẹ́ tẹ̀síwájú lórí àkọ́tún ìtàn náà, á wò bí tí ọ̀rọ̀ náà ń lọ. Ẹ̀yin èèyàn mi, níbà náà láàrin mọ́ lónìí lórí ètò wa, ètò yìí ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ bá mi dá sí ètò yìí. Àmọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lókèrè, lókè òkun àti ní ilẹ̀ yìí pátápátá náà la kí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa láti Nàìjíríà, láti Europe, àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun ṣe fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má gbàgbé fún ti ìsọjí tí ó wáyé ní ọjọ́ Thursday ọjọ́ 4 oṣù yìí ní sí gbogbo àpanupọ̀ Council of African and Caribbean Churches tí wọ́n panupọ̀ sí ní ọjọ́ Thursday láago 7 alẹ́ sí aago 9 náà ló máa wáyé ní 25 to 27 Chatham Lane. Níbẹ̀ náà ló ti máa wáyé off Morning Lane, Hackney, London E6LL. Níbẹ̀ ló ti máa wáyé lágbára lọ́dọ̀ lọ. Gbogbo apáta náà ni wọ́n pè pé ká wá gba ìwòsàn, ká wá gba ìmúláradá. Jésù ń pè wá, káwa náà wá, gbogbo yín náà náà wá. Gbogbo ẹ̀yin tẹ́ bá sì fẹ́ polówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò, àǹfààní ń bẹ fún yín láti polówó ọjà yín. Gbogbo ẹ̀yin alájí bàbá lọ́jà, gbogbo ẹ̀yin òdókòwò, gbogbo ẹ̀yin onílé ìjọsìn tẹ́ fẹ́ ṣèkéde àjọ̀dún, lẹ fẹ́ ṣe ìkórè, lẹ fẹ́ ṣe ni ìsọjí, lẹ fẹ́ ṣe ni tẹ́ fẹ́ káwọn èèyàn gbọ́ pa rẹ̀, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò, àbáyín polówó ẹ̀ tí gbogbo ayé ò gbọ́ tí wọ́n sì mọ nǹkan tí ẹ̀ ń ṣe lọ́dọ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń tajà nù lé tẹ́ fẹ́ káwọn èèyàn gbọ́ pa ẹ̀, kò sí ní tó kéré tàbí tó tóbi jù láti polówó. Ẹ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò, polówó ọjà náà lágúnmọ́ o. Ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò lónìí fún gbogbo ìpolówó ọjà. Nàìjíríà lẹ́wà, ní Europe lẹ́wà, ní UK lẹ́wà, kò síbi tí ẹ wà lágbàáyé tá à ní polówó ọjà yín tí gbogbo ayé gbọ́ tí wọ́n sì mọ̀. Ẹ kàn sí wa lónìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 07459353799 07459353799. Ẹ̀yin tí ẹ bá wà ní Nàìjíríà, ẹ lè fi +44 kún láti pè wá fún gbogbo ìpolówó ọjà yín. Ẹ̀yin tí ẹ bá wà ní Nàìjíríà bí tí ẹ wà ní UK, bóyá ẹ̀yin náà ní ètò kan tí ẹ fẹ́ gbé kalẹ̀, pàápàá fún ẹ̀yin tí ẹ wà ní UK tí ẹ fẹ́ gbé kalẹ̀, tẹ́yin náà fẹ́ káwọn èèyàn máa kọ́gbọ́n bẹ̀, tàbí fẹ́ káwọn èèyàn máa rí nǹkan mú bẹ̀, ẹ̀yin náà kàn sí wa nílé iṣẹ́ wa. Àyè ṣí sílẹ̀ fún yín náà rèé nílé iṣẹ́ wa láti ṣe tẹ́yin náà bá fẹ́. Bóyá ẹ̀yin náà ní èso kan méjì tẹ́ fẹ́ káwọn èèyàn máa gbọ́ pẹ̀, tẹ́ fẹ́ fi máa dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa. Ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 07459353799. Ó lè jẹ́ ilé ìjọsìn, ó lè jẹ́ pé ètò tí ó máa káwọn èèyàn lọ́gbọ́n lẹ́yìn náà fẹ́ gbé kalẹ̀, ó lè jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn fẹ́ máa fi bọ́ àwọn èèyàn. Ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bí mo ṣe wí. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ darapọ̀ mọ́ mi lónìí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀, létí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Rosemary wọ́n ní we should compare women with men. This is the problem with us in Nigeria. One, we should stop compare women and men. This is the problem with Nigeria. Tó ẹ ṣeun ìyá mi Rosemary pé káyé máa kàn bí ọkùnrin sí obìnrin mọ́, pé àwọn kan tó ń fa wàhálà náà rè lórílẹ̀‐èdè wa. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ọmọ ọkùnrin wọ́n mọ̀ fi wọ́n ọmọbìnrin pé kí lọ́mọbìnrin fẹ́ ṣe. Gbogbo àwọn nǹkan báyìí náà ló ń fa wàhálà. Ẹ rí orílẹ̀‐èdè wa náà rèé, bó bá jẹ́ pé wọ́n gba obìnrin náà láàyè lẹ́ẹ̀kan pé kóun náà ó tiẹ̀ ṣe ààrẹ orílẹ̀‐èdè, àbá tiẹ̀ wọn táwọn náà ó dá lára, àmọ́ torí pé wọn kì í ka obìnrin kún, àti pé àwọn ọkùnrin gbogbo ìwà tèmi nìkan tí wọ́n ṣe láàrin ara wọn náà ni òjò wọ́n fààyè lẹ̀ Nàìjíríà wa náà rèé láti jẹ́ kí obìnrin náà kí ó darí wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo nǹkan báyìí ló ń fa wàhálà fúnra wa. Ìyá mi Rosemary ẹ̀rí sọ, ọpọlọ yín ò ní dàrú. Mr. Becky Ajíṣedútú wọ́n ní ẹ ṣeun ma, in fact I was blessed. Ẹ ṣeun ìyá mi, mo dúpẹ́. Ojú tẹ fún mọ̀ wá ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ fi ń gbọ́ wa ò ní dìkò nílé tẹ̀ náwó sí.
àní ẹ̀rí gbé sọnù bí òṣèlú ọmọ lágbára Ọlọ́run ètò tòní àfẹnú ẹ̀sọ́lẹ̀ kì bí pàtọ́kọ̀ bá fẹnu sọlẹ̀ sébùté àwọn náà láàmú ọwọ́ yìí náà láàmú ọba àyà ní gbọ́kú sí yẹn náà ní gbọ́kú sí wa lágbára ṣe Èdùmàrè ire báyìí náà lójú owó rere lójú wa ò rí o gbogbo èrè tágbàrá bá jòjò ní jèrè ẹ̀yin náà ní ẹ̀ jèrè rẹ̀ ayé yín lágbára oṣù tuntun tá a wọ̀ yìí yóò tù wá lára gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ báyìí lágbára ara ó tù ara ó dẹ̀ wá gbogbo ohun tá a lé lóṣù kẹsàn-án tí ò tó wa lọ́wọ́ lágbára oṣù kẹwàá Ọlọ́run ọba yóò fi lé wa lọ́wọ́ lágbára ṣe Èdùmàrè àní báláyé fọwọ́ fi o lágbára ṣe Èdùmàrè ọbẹ̀ báyìí náà ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ báyìí náà ní bẹ̀nà èmi náà máa lọ lónìí wọn ò nílò lọ ẹja tó lọ tí ò dálé omi wọn ò nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dálé odò á tún pàdé ara wa níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run lórí àkọ́tún ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rẹ̀ ìyá àbàdàn yín authentic compatible ìyá àbàdàn yín rẹ̀ wọ́n náà lọ́lí pírẹsẹ̀ntà yín á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ́ràn ọ̀yájọ́ ọmọ yín rẹ̀ èsì pàṣíwájú bàbá ajímọ̀sán rẹ̀ jẹ́ wà fún gbogbo UK àjọkẹ́ àdéhìlẹ̀ méjì èmi lọ́mọ àgọ́ òbèlé ọmọ àgọ́ òbí dúdú ẹ̀gùn létí eyín ọ̀bọ̀kàrẹ́ ìyán fúnfọ́ kábàárà mi ní jọjọ èmi lọ́mọ sápàlẹ̀ ń pèsè ọmọ ẹranko yáyọ ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi ti gbogbo àti gbogbo lókè Ìbàdàn ní Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tàbí bí lọ́mọ Ìbàdàn tí ọ̀làbùlà náà lélẹ̀ yìí lókè Ìbàdàn ní Olúyọ̀lé mi lọ́mọ jẹ̀gbẹ́jẹ̀gà ọmọ àfikàrà ń fọ́rí mi ìlú àìná ìlú Òjó ìlú Àjàyí olódògbò kẹ̀rìkẹ̀rì lójú ogun mi lọ́mọ ọgẹ́sì kólé Ìbàdàn bá ní ìṣọ̀rẹ́ àmì lójú ogun èmi lọ́mọ ọ̀pọ̀sọ̀kẹ̀ bẹ̀rẹ̀ bí ìjà ọmọ agbósásámọ̀sá ọmọ àgbẹ̀yàyàmọ̀yà ìlú Òjó ìlú Ìbíkúnlé ìlú Àjàyí olódògbò kẹ̀rìkẹ̀rì lójú ogun Ìbàdàn àtàjọ ọlọ́mọ òrù yóò gbé wá kò ní dẹrù ìyàlẹ́ alórí títí tá a tún fi pàdé ńjọ́ mẹ́jọ ẹ dákun ẹ mọ́ bá àyàn jà òun ayọ̀ lásùn bẹ́ẹ̀ bá rí ṣùkọ́wọ́ kọ́mú tó fi gọ́gùn ojú ẹ mọ́ fọ